lọ́jọ́ lọ́jọ́ má jalè má ṣọ̀lẹ má borúkọ ẹbí jẹ́. Iṣẹ́ tẹ́dá bá mọ̀ kó tẹra mọ́, owó tẹ́dá bá mọ̀ kó fakọ sí. Iṣẹ́ tẹ́dá bá mọ̀ kó tẹra mọ́, owó tẹ́dá bá mọ̀ kó fakọ sí. Bó di jọjọ kan, bó di jọjọ kan, ajá sọ pé olú òní márúwá ó ṣe nìyàn. Olú òní márúwá ó ṣe nìyàn. Jẹ́jẹ́ ló ń lọ kì í fàjọ̀gbọ̀n, kì í sá eré àsápàjúdé. Olú òní márúwá ó ṣe nìyàn. Olú òní márúwá ó ṣe nìyàn. Jẹ́jẹ́ ló ń lọ kì í fàjọ̀gbọ̀n, kì í sá eré àsápàjúdé. Jẹ́jẹ́ ló ń lọ kì í fàjọ̀gbọ̀n, kì í sá eré àsápàjúdé. Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ níyì ọmọ ẹni ṣẹgbẹ́ déédé arèrè ẹgbẹ́ gbámú. Olú òní márúwá ó ṣe nìyàn. Olú òní márúwá ó ṣe nìyàn. Jẹ́jẹ́ ló ń lọ kì í fàjọ̀gbọ̀n, kì í sá eré àsápàjúdé. Àwòkọ́ṣe rere lèyí jẹ́ o, ìdánilẹ́kọ̀ọ́ lèyí jẹ́ fún gbogbo ọmọ ẹgbẹ́ pátá. Àwòkọ́ṣe rere. Hello gbogbo ń bọ̀ lẹ́wà èyí wà ṣọ́ọ̀bù gbogbo ẹ wà ṣọ́ọ̀bù wáyé ṣọ́ọ̀bù ẹ̀kọ́ lèmi wáyé olówó ṣọ́ọ̀bù ẹ̀kọ́ mo wáyé o tún lọ ra pátì ní àdó ó di méjì àdó ó dà máa jẹ́ ká yẹ gbẹ̀gbẹ̀ yálé ni máa tójú ẹ̀ jákujàku àmọ́ orí èèyàn tí mo jẹ́ ṣé tó gbogbo wá gbé márùn lọ́dọ̀ ẹ̀ sí o lè má fi jẹ́ ní tó mú àrùn ẹjọ́ ẹ̀kọ́ márùn àtẹ̀mí lu ọ̀sẹ̀ kan àbọ̀ ẹ̀ ń gbà wọn ṣẹ́ mi ẹ̀ ń ṣe yẹn èmi ò nídìí owó àbí èmi ò nídìí owó àbí ẹ̀rí ràn wò ìbílẹ̀ máa bá mi ẹ̀rí kan tí máa ṣe fún yín ẹ̀rí ràn wò wọ́n máa mèmí àti ẹ̀ńbí pé kí nìyẹn pàtó ṣíwó ló lọ́ra kódà èní ló máa dá mi mọ̀ wàá dáyàn mọ̀ lẹ́nu bóò ní dá mi mọ̀ ẹ̀ wàá jójú ẹ̀ bí wèrè wàá mọ̀ pé ẹsẹ̀ fúnra ló ń sọ̀rọ̀ bá gbé márùn wá síbi láti kọ bí ọ̀sẹ̀ kan àbọ̀ àbí òun bọ̀ ṣèbí wàá bá mi bí. Despiro máa tẹ ṣọ́ra àbágbà. But kí ló máa ń ṣe ẹ́ tó ẹgbẹ́ every time ìjọ̀gbọ̀n wàhálà ṣáá ó rọ̀ ẹ́ lọ́rùn. máa tẹ ṣọ́ra imagine now nǹkan tí mo fi ń jẹun tí mo fi ń bọ́ ìyàwó àtọmọ kí n gbé wá sí ibà láti nǹkan bí ọ̀sẹ̀ kan tó dẹ̀ sọ mú pé kò ní ju 2 days lọ ó ti lọ ọ̀sẹ̀ kan àbọ̀ ń bíbà yìí náà ó dẹ̀ mo dé ṣọ́ọ̀bù ẹ̀ ń sìn ó láti máa pa fún mi kó ń wá ṣọ́ọ̀bù kò dẹ̀ mọ̀ pé mo wá ń bíbà yìí ok mo járó ẹ̀ nìyẹn olóhùn lọ ra pátì náà ń sìn àdí márùwá kó fọwọ́ kan márùwá láti ìgbà tí mo ti gbé wá bíbà imagine. ní sùúrù má bínú tó lọ jọ ṣé o kì í gba lecture ni. lecture máa ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. o máa ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. gbogbo orientation tá à ń fún yín pé tí márùwá yín tó bá ti ní mistake kan àbó ti ní problem kan tó ti show sign fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́yìn tí máa gbé wá sí mechanic wọ́n ètè ṣe tó tó ní pé wọ́ọ̀sì torí ẹsẹ̀ pé márùwá yín wà fún ọ̀sẹ̀ kan ní ibi báyìí. ọ̀rọ̀ irinṣẹ́ lélẹ̀ máṣíìnì so kò sí káàkiri ò lè sọ ọjọ́ ẹ̀ṣọ́ ti yé alaye máa fojú ẹ jẹjẹ àkùjàkù lẹ́yìn owó ti yẹ má bínú ọdún nítorí tọdún. torí kọ́lọ́hún ó ṣàánú ni gbogbo òrìn ilé ayé yìí kéèyàn sáà máa rìn jẹ̀lẹ̀ ó kù díẹ̀ kọ́kadà ó gbà mí. ó dà òkú máa sùn lẹ́yìn ìṣá wàá nínú òun nǹkan tá a máa jọ múlẹ̀ ń bí wá. take it easy my friend. ìṣòrí ọ̀rọ̀ wa àti Despiro ọ̀rọ̀ yín ò ní kinní láti sọ púpọ̀ ìwọ mo wá kẹ́sì tiẹ̀ kọ́ mo bá wá actually mo wá rí ẹ tẹ́lẹ̀ ní ká sọ̀rọ̀ mo fẹ́ gbé àwọn márùn àkọsí ìkẹ́ ẹ̀ òun mo ṣe wá ẹ wá bóyá kò tó lọ drop pàtì ẹ̀ kó padà wá kó jẹ́ ká jọ sọ̀rọ̀. máa bójú jẹ́ òfin tó bá fi wà. Despiro má bínú ìdánilẹ́kọ̀ọ́
ìdánilẹ́kọ̀ọ́ òwúrọ̀ lọ́jọ́. tó bá ti jọrí ẹ bá ti jọ sọ̀rọ̀ sí i á fọ máàkì tó dára wọn everything náà dẹ̀ wà ẹ aṣẹ́ máa lọ. ẹ sà ẹ lọ sọ. òwúrọ̀ lọ́jọ́ má jalè má ṣọ̀lẹ má borí ipò ẹ̀bí jẹ́. iṣẹ́ tẹ́ dábàá ìjẹ́ra owó tẹ́ dábàá ìfàkóso. iṣẹ́ tẹ́ dábàá kò tẹ́ra mọ́. àwọn gbogbo wa ìbẹ́sẹ̀. ẹjọ olú ni mo béèrè. olú èsì ń bẹ̀. olú tó ń wa márùwá wọ́n ń fi ẹbọ báyìí. bẹ́ẹ̀ ni kò wá iṣẹ́ lẹ́nu kò wá síbi ìbàyí lẹ́nu iṣẹ́. mo fẹ́ jẹ́ kó bá mi kẹ́rù. bẹ́ẹ̀ ni. níbo sí. ó wà àwọn ìjọ yẹn wà àmì ẹrù yẹn wà níbi tí mo gbéra àwọn sí kó bá mi kó òun ló máa ń sábà bá mi kẹ́rù. àwọn náà lè bá yín kẹ́rù òun kò wá rárá lè ní. ẹ wo ẹ mọ tó ṣẹlẹ̀ bàbá ẹ̀yin ẹ lọ gbé márùwá àti yín báyìí sí ẹ tẹ̀lé madam ẹ lọ bá wọn kẹ́rù. àná ẹ kò need ẹjọ olú ni mo fẹ́ jẹ́ kó bá mi kó òun ni mo mọ owó ẹ̀ òun ló máa ń sábà bá mi òun ni kọ́sítọ́mà. ẹ wo madam tí ẹ bá rí olú onímárùwá ọlámídé onímárùwá ni gbàdó onímárùwá ẹ lò kọ́ náà wá méjèèjì lọ́wọ́ ní ìkọ́ madam àwọn náà máa bá yín kó. àpò all right. na madam. ojú federal ojú èkó ni ṣé mi ò sọ fún yín mo ń sọ fún yín ní gbogbo ògbà pé bọ̀bọ̀ yìí lórí wa ni ó ń lo ẹlẹ́dàá ti wá òun fi ń ríṣẹ́ ṣe ṣé mi ò sọ fún yín ẹ jẹ́ kí n rán yín létí o ṣé mo pé mo sọ fún yín wípé ọ̀dọ̀ babaláwo tí màmá ẹ̀ mú lọ nísàlẹ̀ odò orúkọ yín ni number 1 ẹ̀yin tẹ̀ ń jẹ chinchin tẹ́lẹ̀ ẹ̀rí pé ti ń jẹ̀pà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ má wọ̀ olú ẹgbà àgbà olú àgbà ìbẹ̀jẹ̀ owó ní ìbẹ̀jẹ̀ olú àgbà láàgọ́ mélòó. Kọ́lápọ̀ báyìí ṣe àmà. dìde ìdọ̀bálẹ̀ kìí ṣe wà so àìmọye ẹ̀sùn náà ti fi akọ̀ ẹ̀ ń bí ó wá sí ìpàdé mẹ́rin márùn-ún mẹ́fà kí ni problem ẹ. àwọn bàbá ìjọ àkòrí bàbá mo ní akọ́sọ́mà kan ní alásán lè nu bàbá mi lè ṣe kí n má gbé wọn bàbá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn òun náà mo ń tọ́ láti máa wá sí táìmì tì yàn àbá mo ń gbìyànjú àbá. ìwọ nìkan ni oní kọ́sọ́mà nínú àwọn tó wà ń bí àwọn tó kù yẹn wọn ní kọ́sọ́mà tí everybody bá ní kọ́sọ́mà báyìí èèyàn mélòó ló máa wá sí meeting. but chairman ẹ wò the same Mr. Kọ́lápọ̀ yìí ẹ máa ní láti bá wọn because the last week tí wọ́n pè mí wọ́n sọ fún mi pé ọlọ́pàá mú àwọn bàtà dẹ̀ dé police station ẹ jẹ́ mọ̀ pé Mr. Kọ́lápọ̀ ń bá ọlọ́pàá jà nítorí pé wọ́n gba one way ọlọ́pàá dẹ̀ mú ọ̀rọ̀ yẹn di wàhálà débi pé Ọlọ́run kàn fún wa yanjú ni ẹ bá wọn sọ̀rọ̀ kó má bẹ̀gbẹ́ jẹ́ kó má bẹ̀gbẹ́ jẹ́ wàhálà wọn ti pọ̀ jù. òun lè ń sọ fún mi kó ń bá ọlọ́pàá jà ṣé ìwọ ò mọ̀ yìí pé bí márùwá bá ń gba one way wàhálà ni ọ̀kadà máa gba one way wàhálà ni kí mọ́tò àgàgà kó lọ máa gba one way ṣé fẹ́ fa ìjàmbá bá ọkọ̀ àbáwọn èèyàn tó ń bọ̀ ni ẹ̀sùn ẹ ti ń pọ̀ gan o. ẹ ṣe àmà bàbá kò rí bẹ́ẹ̀ bàbá ọlọ́pàá yẹn ni ọlọ́pàá fẹ́ gba báyìí lọ́wọ́ mi ni bàbá mo dẹ̀ try pé kí n tẹ mo ṣe máa escape bẹ́ẹ̀ ni bàbá. ẹ̀yin ò ṣe sọ bẹ́ẹ̀ ní police station kó fẹ́ gba bribe lọ́wọ́ yìí. bàbá. mọ̀nbá má wọ́n rí. Ọlọ́run ti lọ súnlé o. Ṣé ẹ̀ ń kọ́kọ́ lọ ń wá ẹ láti jẹ dáṣá? Ẹ̀yẹ̀ ò ga púpọ̀ báyà àgbàlagbà ni. Ọlọ́run ìwọ máa fẹ́ mọ fẹ́ bá kẹ́rù àbí nǹkan báyẹn. Ìyá yẹn máa ń pè ní notice boy. Notice boy. Ọlọ́run ti lọ súnlé jù Ọlọ́run. Ọjọ́ orí tán bá lọ ń dáṣà máa lọ wò wá ìwọlé ẹ̀kan máa pè bẹ́ẹ̀ o. Ọlọ́run ti lọ súnlé gan o. Ní báàgì o ti lọ súnlé gan o. Anyway mi kàn ní kí n rí ẹ tán ni o ṣàmọ̀. Èmi ń kánná o ṣàmọ̀. Maria ẹ̀. ó ṣe orí bí orí ọ̀kadà bí ọkọ̀ pè ṣé wọ́n ò ní lọ mítìn lẹ́yìn ìjà máa ti dábìí wọn ní gbọ́dọ̀ débi tí Mo ń bọ̀ mo ń ṣe fúlára márùwá. ẹ bá sọ pé iṣẹ́ kan dí yín lọ́wọ́ o iṣẹ́ ò dí anybody lọ́wọ́ o. Yálàjé. olú àkọọ́lẹ̀ bàbá mi àbáàlú dẹ̀ ṣe rìn mo wọ ẹdí páàkì láti jẹta gbogbo bẹ́ẹ̀ ni mo wá káàkiri mi ò rí ẹ kí ló dé Bẹ́ẹ̀ni ẹ má ló ń ṣẹlẹ̀ ń bolo lọ. ẹ má bínú ṣe rí ó lẹ́nìkan tí mò ń bá kó ẹrù lédè ni mò ń bá kó díẹ̀ ni
in fact gan mo yẹ sọ fún sìnkàn pé bóyá kí n tún lọ rẹ́sì díẹ̀ tó bá tún dọwọ́ rọ̀lẹ́ màá tún padà màá tún bá kó ìdí nìyẹn ṣùgbọ́n bí ṣe wá ń gbọ́ pé wọ́n lẹ̀ ń wá mi mo ní kíkọ́ yọjú sí yín náà torí mi mọ̀ nǹkan tí ẹ lè fẹ́ sọ. mo fẹ́ jẹ́ kó wá bá mi káwọn ẹrù tí mo rà ní ó wà lébùté níbẹ̀ ó wà ní Dada Street lébùté. lébùté? mo kò ní lè kàn síbi ìdí ni pé ṣẹrẹ́ nìyẹn bí ṣe máa kẹ́rù yẹn tí n bá kó tán tí mo filẹ̀ tí wọ́n á bẹ̀yìn ṣe mọ́ kan àdàkẹ́ bí a mọ̀ kákún mi wọ́n mi yẹn jọ ẹ máa ṣe fífọ̀ kan fún mi. mo ní ọmọbìnrin kan nínú páàkì àlòun náà wà òun náà gùn dáadáa ó mọ iṣẹ́ dáadáa kò ní ṣọmọkọ́mọ bẹ́ẹ̀ ni obìnrin. tó máa lè ṣe bó ṣe ń ṣe pẹ̀lú mi báyìí. a ṣe dáadáa a ṣe dáadáa. sẹ́rù mi ò ní dín. ẹ̀rọ kò ń jalè ọmọ dáadáa ni a ṣe dáadáa ẹ wò máa pè àwa bá yín àbá yín kò gbogbo nǹkan tó fẹ́ kí n bá yín ṣe nítorí náà lè bá yín ṣe. ẹ fún mi ní nọ́mbà ń gbà. àwọn ọmọbìnrin lọ́mọ bá ṣe òbí rẹ̀ ṣòwò ṣàṣe ilẹ̀ lágbára ọlọ́run ló ṣe ìwọlé wàá jẹun ọmọ irun jẹ ọmọ ní kóró lẹ́rù rẹ̀ àní kò tún dì báàgì ẹ̀yìn mílíkì kọmísítádì àbùkọ́ tó fọ ìyẹn tó kún bẹ́ẹ̀ jọbọgi ìró gbé wa náà ṣùgbọ́n kọjá mí ìjẹ́bú ṣe wo tún gbé mu rẹ̀ wá pé mi ẹni bá kókó má ṣe rírì aláìní ṣoríire lágbára ọlọ́run ebi mà lè bọ́ ẹ o àrùn kan wà rán pé ní rọ́ṣà àbíkọ́ ti ń pè èmi jẹ́ ní ọ̀nùkú ẹ̀ nìbọ̀ ìjà lágbára ọlọ́run inú mi dùn wàá jẹ́ ẹran ọmọ. ẹ wò dáàbì mi ṣé rí wọn bá díẹ̀ màá ní tèmi ṣé ládùúgbò àtẹ̀yìn ṣe díẹ̀ ní tèmi ní ọ̀dádì mi. nọ́ọ̀nù yìí sí. ẹ wò ẹ ṣe ẹ wò ó lé onímọ̀rúwá ni kẹ́ bá mi máa fọpẹ́ fún un bẹ́ẹ̀ ni ṣé rí arákùnrin kan wà níbí tí a fi gbé ń wa márúwá olú náà pè ṣé arákùnrin máa ti ṣe ìyànjú o ọpẹ́lọpẹ́ òun máa ní lára mi ọpẹ́lọpẹ́ ìjìká tí kò jẹ́ ká ṣọ yẹ olúmọ ló máa ń jẹ́ bẹ́ẹ̀ náà. ẹ jọ dúró lọ́hùn olú rẹ ló mú sọ ẹ̀ṣẹ̀ ọkùnrin ló ń wá àbóbìnrin. ẹ wò dájú ọkùnrin ni o. ó ti yé mi kò tí ń fẹ́ bá mi dúpẹ́ náà rẹ̀ o ẹni kìíní kan náà rẹ̀ mo ti mọ̀ èso orí ọ̀fẹ́ lọ́kùnrin máa ṣe obìnrin kò ní dídí rẹ̀ jáde ilé ọkọ ró wà o èmi mọ̀ ọkọ ọmọ mi kí n tún máa lè rẹ̀ o ṣé tí fọrùn kan ní oní tíwọ́ ti ìlú rẹ̀ ló ń sọ̀rọ̀ rẹ̀ kókó jẹ́ ọwọ́ mi náà yẹn o. ẹ wò gbogbo èèyàn tẹ bìlíìfù pé nǹkan kan wà láàrin wa ni nǹkan kan ò dẹ̀ sí láàrin wa o ó kàn jẹ́ olóore mi lásán ni o òun lè jìkà tí kò jẹ́ káṣọ yín báyìí kó yẹ̀ dànù ẹni tẹ́ ẹ máa mọ̀ ní kékeré mọ́ dájú ẹ mọ orúkọ èmi olùmọ̀wá Odúsọ̀yà. baralẹ o Odúsọ̀yà ké pèsè yìí. ó dá ifọ̀ ọmọkùnrin ló ń sọ yìí ó nà ẹbí kan nù lé ẹbí rẹ̀ kan wà nílé torí kéèyàn náà bá sọ̀rọ̀ wáyé ó máa ń fa àbúrò òun kan olùmọ̀rúwá ní o omi ṣe kinní kankan yíyí ìṣòbìnrin ilé wà nílé náà torí ẹja arúgbó ta olè ti gba ṣífù náà lẹ́pẹ́. iye sí ń bì iye sí ń bì o kò bá wà lé wà kọ̀ọ̀kan pààrọ̀ rẹ̀ iye sí ń bì. lẹ́yìn wa. èmi ni o. ẹ̀rọ ọmọbìnrin tó kẹ́rin ẹ̀ tó kẹ́rin ẹ̀ ọmọ pàpẹ́ dàgbà kẹ́ tó ti dóbìnrin ẹ̀ o. alẹ́ àbúkú jèrè wọn. àmì òye mi a ní ṣe lásán. àmì òye mi. ó jẹ́ ti bí mi bá rí wọn. yé pa tó sọ̀rọ̀ kan sẹ́yìn yí ọmọ kan ọmọkùnrin kan ní páàkì àwọn ọ̀rànjọ ń wà márùwá bí wọ́n ti ń pẹ̀ lẹ́sẹ̀ mẹ́ta yẹn fọ wọn ẹnìkan wà níbẹ̀ wọn Olùsọ̀yà ń fọ àárẹ̀ ó dá ìfọ nẹbí kan nù lè nọ́dọ̀ níbẹ̀ tìgbà náà ń jẹ́ pé fọ ṣé ìjọ Olùsọ̀yà tẹ ẹ yìí. olùrọ̀mùsọ. olùrí. wẹ́mọ̀lù. àárẹ̀ kẹ́mọ̀ sàrẹ́jì yọ̀nà bẹ́ẹ̀. olù afúnimáṣirègùn arọmọ níṣẹ́ bọ́mọdé bẹ́ẹ̀ wọ́n ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbàgbẹ̀rẹ̀ àwọn ọmọgbẹ̀rẹ̀ àwọn ọmọgbẹ̀rẹ̀ rẹ̀ gbàgbẹ̀rẹ̀ àwọn ọmọ bá kéré òdùgbò àwọn ọmọ òdùgbò alárẹ̀mí ọ̀ṣẹ̀ṣẹ̀ ọmọ pàkìtì jogúnbọ̀kú wọ̀lú lẹ̀bẹ̀rẹ̀ labalábá ṣe bẹ́ẹ̀ yẹ pákó. ẹ jọ àǹtí níbo ló dà. bẹ́ẹ̀ ni jáde ni wà. ó fẹ́ jáde síbi pẹ̀lú bó ṣe wà yìí. mọ́mí kí ló ṣe aṣọ tí mo wọ̀. tó kò tiẹ̀ bá di o èmi ló kò ti fún àìdù ni o ó jẹ́ fún ẹ lámọ̀ràn tó dáa ó ṣe bọ́ ẹ̀wù yìí kúrò kó a kú bra ẹ̀ nìkan pẹ̀lú skẹ́ẹ̀tì kó dẹ̀ máa lọ. kí ló dé tí wọ́n ṣe rà irú ròǹbòrùn sàmútẹ̀lá gígbédà ó dìgbà tó bá fọ̀rẹ́ rẹ̀ hàn mí
ètò mọ̀rú èèyàn tó jẹ́ ìwọ náà wo ohun tó wọ̀ jọ torí ọlọ́run máa ìdí abúlé sísà bá mi mú nǹkan lẹ́ báyìí gbogbo ti bí la máa rí ìwọ tí wọ́n bínú léere tó jáde nínú léere tí wọ́n kọ́ ẹlẹ́kọ̀ọ́ rere tó kọ̀ tó gbẹ̀kọ́ ó gbẹ̀kọ́ tó bá gbẹ̀kọ́ wàá kó bèjì méjì síta báyìí wàá ní wọ́n jáde lọ. ó yá padà sílé. òkè là ń wò ìrísà eré àṣàpàdé. ọwọ́ mi dà ẹ wá bí ẹ wá bí. ó ṣe mí lọ. student bẹ̀rẹ̀ wọ́n ní ẹ máa ń wá àwọn student. ó ṣe àwọn ọ̀gbẹ́ni wọn fẹ́ ẹ̀mí fẹ́ yàwó ẹ wọ́n ní bẹ̀rẹ̀ kẹ́ ẹ bá mi ṣe náà ẹ wọ́n sọ fún mi pé ẹ̀yin ọmọ sùn. ẹ jọ tẹ́bí 15 naira ló kú èrè ló kù lówó yìí tẹ́bí 15 naira ló kù. ó yà kọ́tọ́ tó pa á mẹ́fẹ́ máa ń gbà ní. ẹ kó sì kẹ́ kó sì lọ. ẹ jẹ́ wá gbé bá. àbáyé yìí kó a máa tó gbà wọ́n ní wọ́n fẹ́ yàwó ni. oníwájú ọ̀fẹ́ yàwó ni. àbáyé yìí. agbóngbó aláti skul à ń bọ̀ máa ní o wọ́n dé gbà tí wọ́n dé ní ká fáwọn olówó ní 250 làwọn máa gbà á dé fún wọn ní 200 náà ó kù 50 naira because of 50 naira ẹ jẹ́ mọ̀ pọ́n dẹ̀ gbèsè sí báàgì wọn lọ́wọ́ wọ́n bá wá jà látàárọ̀. ojú federal why wọ́n kó máa rí báyìí náà. ẹ báwo ló lè fẹ́ rí nínú ọgbà ìwọ ni kọ́ni tó bá ti ti búrẹ́dì ẹ tó bá ti ti bọ́ ní ọ̀bẹ wà wá ti kọ́ bẹ́ẹ̀ tó rí a lè tún wọ̀ pé ká pọ̀ sókè ìrajà ká ṣe jámájámá àwọn tá tún ṣe jámájámá fún wọn tún wọn fẹ́ yàn wá jẹ nínú 250 wọn fún mi 200 ṣé mi mọ̀ wọ́n rí ni ṣé márùwá máa ń fẹ́yàwó ni márùwá máa ń yàn lẹ́ni ẹni ọ̀rẹ́ lè yàwó lẹ́yìn dáadé torí wọn wọ́n ti àwọn àlẹ́ ní 50 naira ni wà sóni 50 naira ni. ṣé ẹ̀yin ò ní 50 naira tẹ́fẹ́ fún mi. ó ń kó èwò 200 náà tó ṣẹ́kù sí wa lọ́wọ́ náà lá fún wọn á dẹ̀ ń bẹ̀ wọ́n lásàárọ̀ pé kọ́ńtì ẹ̀gbá bẹ̀ ṣe náà ń ṣe bí ọmọ ọ̀dọ̀ ẹ̀wẹ̀ fún wa ń bá ìwà ìjà rẹ̀. ojú fẹ́ dà tó bá ti fún ẹ 15 naira ẹ̀ sí 100 naira lè lè. ẹ bá a mú mi ní fún ẹ chẹ́ǹjì o èmi ò ní fún ẹ chẹ́ǹjì ẹ gbé báàgì àwọn bó ṣe rí àwọn eléyìí tó bá lọ ṣe bí owó bó ṣe rí. ògbóni mẹ́lẹ̀ ìkó lọ́wọ́ máa tọ́ padà gèdè mú kó ṣé kí n gbà láti wájú kí ló ṣe lè. ojúlówó ń tẹ̀lé ọ̀pọ̀ fún àwọn ọmọ yìí tí wọ́n ló wà ní wọn láti wọ́n ẹni tí yẹn ti kọ́ lè ṣẹlẹ̀ lẹ́nu. olú ní ilé ṣàánú wọn torí wọn kò ṣàánú àwọn náà nínú ọgbà ìwọ ló ń kó wa lóde àwọn náà ti gbọ́ mo tún wá ń dámájà mo tún ní máa ṣàánú àwọn olóorun eléyìí. àní máa ń wọ́n fẹ́yàwó àlè la máa ń ní ilẹ̀ lè fi ọ̀rẹ́ lè ṣàlè kó o lọ sí ẹjọ́ padà ṣàjọyọ̀. ó ṣe nìyàn. kó o bẹ̀ jọ kó o bẹ̀ jọ. jẹ́jẹ́ lo òwúrọ̀ lọ́jọ́. ilé náà tó. Alhaji street the pride yìí ó wà interesting gan o. the pride ọmọ kìíní kọ́ ni ẹ ọmọ Òjìkùtù bẹ́ẹ̀ni sà. ìyá ẹ̀ àbúrò mi ni tó bá ń gbọ́ ìyàwó ìyá àbẹ́jọ ọmọ aráyé le àbúrò mi náà mẹ́rin ẹ̀ àti lórí kámẹ́rà máa ní o àwọn ibi àti ṣe details ló máa ń fún ẹ details. sí ìtàn tẹ̀ fún yín yẹn ó wà pa gan. inú tíátà náà bí sí láti bàbá òní tíátà ní ẹ̀rọ aláàjì ìjọba fóònù yìí. Hello Alhaji. Hello. Ẹ máa káàárọ̀ sà. Ẹ rà sà. Orí adé. Bẹ́ẹ̀ni sà. Ọmọ tó ń kọrin yẹn kọ́ yẹn. Bẹ́ẹ̀ni mo dẹ̀ ti sẹ́ǹdì owó yẹn sínú àkáǹtì yín sà. Ìwọ ló sẹ́ǹdì owó sínú àkáǹtì mi. Bẹ́ẹ̀ni ẹ jọ̀ọ́ sà nípa orin mi tí mo fẹ́ yà yẹn ni. Ibo lẹ ti fẹ́ ṣe? Abúlé Onígò ni mo ti fẹ́ yà sà. Abúlé Onígò wáyé Abúlé Onígò. Ló ti ẹ lọ sábúlé Onígò. Alhaji ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi wọ́nà ẹ máa débẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run dìrẹ́tọ̀ mi ló ní pé ibẹ̀ yẹn gangan ni pé ká lò. Sọ mọ̀ kọ́nà yóò dá ni
òfin tó bànánà létí pọ́nà ti dẹ́ lọ yóò dá ni. bẹ́ẹ̀ ni. àmọ́tò mi ò lè lọ síbi ibẹ̀ yẹn ọmọ pé mọ́tò mi ó balẹ̀ ó ṣe irú díp tẹ́lẹ̀ wọ́n ti mú gárígárá bẹ́ẹ̀ yẹn. ẹ̀wọ̀n arọ́nà tẹ́lẹ̀ ló ń ta tí ò súnmọ́ gbogbo bẹ́ẹ̀ ni. orí adé ìgbẹ́ta sí i. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi bẹ̀ yín o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nítorí pé wọ́n ní pẹ̀yìn gangan lórí yín wà lọ́jà tẹ́ bá lè bá mi ṣiṣẹ́ yẹn wọ́n ní ọjà yẹn máa ta warawara ní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ ẹ ṣàbá mi wọ́nà gbogbo ọ̀nà ní kẹ́ wá kẹ́ bá mi make sure pé ẹ débẹ̀ sà ẹ ṣé mo dúpẹ́ ẹ pẹ́ fún wa o ògo yín á túbọ̀ máa tàn sí ni sà ó dàbọ̀. gbàgbà kan wá ti dẹ́ni lóògùn tó wá bá mi. mi ti wò ó pé ìgbà tí mo tí òṣèlú kan bẹ̀rẹ̀ nígbà tí mo ti ṣe lọ́sàn but Alhaji kí ló ń ṣẹlẹ̀ nǹkan tí n bá sọ ni pé ẹ jẹ́ ká bọ́ ọmọ obìnrin ṣiṣẹ́ ní abúlé onígò a máa wá bá ṣe máa manage débẹ̀ náà. mọ́tò mi ò lè débẹ̀ o mọ̀ pé mọ́tò yẹn balẹ̀. but Alhaji àwa bí kan park mọ́tò sí adé ló máa ruwádé. wọ́n ló sọ bẹ́ẹ̀ o bí èso fún àgbẹ̀ tó sọ. mo ń gbọ́ sà. àsìkò táwa yìí iná ayé ìjó adé fi jó. ókè kò sí bọ́ọ̀bẹ̀ bá a mú tó yẹ mọ́ èdè mo ṣe náà. tẹ́lẹ̀ pé tí ọ̀rẹ́ ló wà lọ́wọ́ yìí. a sọ fún un lábẹ́jì tẹ́lẹ̀ gbà sẹ́mi máa ń gbọ́ mo fi ìpá àwọn onímọ́tò oní ọ̀kadà onímárúwá èmi rò pé àwọn tọ́ọ̀gì ọmọ ẹlẹ́ran ni ọ̀ǹtì ìgbà tí mo rí olú ọmọ onímárúwá ó béèrè lọ́wọ́ wa pé kí ló ṣẹlẹ̀ níbi tán ti ń ná wà lánàá bolẹ̀ abádẹ́ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí wa máa yẹn dẹ̀ rọra mú 15 naira ó dẹ̀ san ṣe ló tún bá wa sọ̀rọ̀ aṣọ ọmọlúwàbí wà nínú àwọn onímárúwá ìyá àbèjì èmi ò mọ ṣe lèmi rò bí àwọn tout àwọn hooligans kan ló ń wa mọ́tò ló ń ṣe márúwá ni mi mọ̀ pé èèyàn gidi tó wà responsible wà nù wọn Ọlọ́run ṣàṣàánú Ọlọ́run máa bá wa sọ lẹ́sìn tó dáa. ó dájú ó ló ní mọ́rúwá tẹ́lẹ̀ ṣe yín láàánú Ọlọ́run á mọ bá mi ṣòun náà láàánú torókè lókè báyìí òun lọ wá fún ní gbé ó sábẹ́jì á dẹ̀ mọ́ bá mi tì lẹ́yìn. ṣé wàá rí ìtòwò sùnsùn tọ́lọ́run máa fi yín ṣẹ̀sìn tí ó mọ̀ pé ní tọ́lọ́run bá fi ṣẹ̀sìn kò sẹ́dá kan tó lè fi ṣẹ̀sìn láyé òun náà lẹ́san tọ́lọ́run ó san láìpẹ́ láì jìnnà. àbí ṣé jà wà ń bẹ̀ ni oríṣi méjì ló wà ó lè tó sí kálukú lọ́wọ́. òkè là ń wò a ò mọ ohun tó ń bẹ nísàlẹ̀ o. ojú fẹ́ dà. amúkùn ẹrù ẹ wá ó ní òkè lẹ̀ ń wò ẹ ò mọ ìsàlẹ̀ o. wọ́n á mọ̀ pé òótọ́ là ń sọ. ẹ pẹ̀lẹ́ yìí ẹ jọ torí Ọlọ́run ẹni tó bá fẹ́ sọyàn lórí burúkú tíyàn bá wọlé àdúrà níwájú Olúwa kéèyàn wá gbàdúrà kó kú ẹ jọ ṣé yẹn lè wọnú. ẹni tó bá ń gbàjẹ́ lọ́wọ́ ẹni kéèyàn wá dì lọ́wọ́ kéèyàn dì lẹ́sẹ̀ kọkàn mú kéèyàn jù sínú wo kìnìún báyìí kí kìnìún jẹ tán ẹ jọ ṣe ká ní. ṣẹlẹ̀ ni tá à ń sọ yìí èmi àti bàbá bẹ ṣe ń wò wọ́n yìí àkókò ni o torí ẹni tá à ń sọ ìràwọ̀ wa ló ń lò ní pákí wa tẹ́ ń wò yẹn lòun fi ń ṣoríire àfẹ́jẹ́ kó lo ìràwọ̀ wa mọ́ làṣẹ fẹ́jẹ́ kó kú ṣe wẹ́n ti fẹ́ bá pa òun tán tó ṣíwọ́ ọ̀ṣẹ́ ṣe wá rí mo fẹ́ kẹ́ tọpinpin ẹgbẹ́ rìsáàsì lórí gbogbo àwọn ẹbí ẹ̀ pátápátá gbogbo wọn pátápátá ẹ mú wọn kúrò lórí èpè pátápátá ó ti tán. àsanwó yín èsì ń rẹ̀ kan àsanwó yín ṣẹ́ gbọ́ àsanwó yín kò sí nǹkan kan. mo ti bàtà olówó èkó. sọ̀rọ̀ kí mo mọ́ra. ṣé o rí ó mọ ohun tó ń ṣe bó ṣe wà yẹn ó mọ ohun tó ń ṣe ẹkùn ló ń wò yẹn ẹ bá dùgbò mi ló wà ẹkùn ó nìyẹn. sọ̀rọ̀. ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ tí ní pé fáwọn láwọn líǹkì yẹn let's go there and carry out that sermon. èsì ń rẹ̀ kan àyà mi kò já. ẹ wo bàbá ẹ̀yin ẹ máa lọ sí páàkì ẹ jẹ́ mú wọn mọ̀ nù. ẹ fà wá sí wọn lẹ̀ ẹ wọlé. ẹ wo ẹ tẹ̀lé kó fi ọ̀nà hàn yín kó fún yín ní dátà àdédé bẹ́ẹ̀ ṣe máa rìn. ẹ wọlé ẹ má wọrí. èsì ń rẹ̀ kan àní ẹ má wọrí. ojú fẹ́ dà bàbá rò ojú yẹn ojú ẹ o bàbá rò. kí la mọ̀ pé yín náà wé ìṣẹ̀lẹ̀ burúkú màmá ni ó ní ìṣẹ̀lẹ̀ sí wa. so ayé ṣe yín lẹ wá ronú wa mọ́rúwá lẹ́ẹ̀ tí fímílẹ̀ kí n wọ next na pep ẹ mọ̀ pé kó máa tọ́nú àbí. ẹ má bínú máa rí pọ́sí fún mi. ẹ gbẹ́ yé rojọ́ kẹ dà kọ́ tẹ fẹ́ dà sí kẹjẹ ká máa lọ jàre. òun náà mo fẹ́ dà sí ẹni sùúrù ìdílé yín dúró sínú òrùn. kí la mọ̀ pé yín náà wé ìṣẹ̀lẹ̀ burúkú màmá ni ó ní ìṣẹ̀lẹ̀ sí wa àmì ó. Stop it!
Màmá jẹ́ kí n jìyà àìmọ̀jọ́. Màmá jẹ́ kí n jìyà àìmọ̀jọ́ Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ tí ń mọwọ́ tí ń mẹsẹ̀ láyé mi Ọlọ́run nìkan ló lè kó níyọ. Ṣàánú mi lẹ́yà mi, ṣòfin ṣàánú ọmọ mi o. Àmì ara burúkú lélẹ́ yìí o, àpẹẹrẹ yóò dá rárá o. Ohun kí ló ń sùn? Máa pè yín náà òye. Ẹ ṣe gan. Ẹ kú àgbẹ̀. Ìṣẹ̀lẹ̀ burúkú màmá ni ọ́. Àìfowó ilé sọ fúnra wa. Ó ní ìṣẹ̀lẹ̀ sí wa àmì ọ́. Ẹ̀yẹ́ bí ọ̀rẹ́ àdúgbò lọ́wọ́ yín o. Madam, ẹ fi ọkàn balẹ̀. Kò sí wàhálà. Yàtọ̀ sí pé a ti sọ fún ọlọ́pàá àti tún sọ fún gbogbo àwọn agbófinró. Gbogbo àwọn ọmọ wa láti dà síta. Ẹ lè rí onímárúwá kan ta láì jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn. Gbogbo àwọn black spot tàbí pé wà ń lù yìí àti ní surroundings àbí gbogbo ẹ̀ láti dẹ àwọn èèyàn sí. Lágbára Ọlọ́run ọba àmọ́ pé Ọlọ́run á ṣe olúdirírí. Kò sí wàhálà o, ẹ fi ọkàn balẹ̀. Gbégbé kan ò ní gbé sóko ìwà jẹ. Gbogbo ibi tí ó bá wà báyìí á jáde. Mo fẹ́ kẹ́ ẹ fi ọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀. Àti nígbàgbọ́ púpọ̀ lórí ẹgbẹ́ yín torí a mọ̀ pé kò síbi tẹ́gbẹ́ yín ò sí. Àdàmọ́ pé lè ó ti di ṣíṣe. Agbára Ọlọ́run. Ẹnìkan ní rájò kó má padà wálé adélé koko ni. Agbára Ọlọ́run. Ẹ ṣe àdúpẹ́ bàbá mi. Ẹ ṣe gan o. Ẹ bá dé inú ẹgbẹ́ bá mi kí wọn sàpá dúpẹ́ arákìtìyàn wọn. Àwọn ìgbéró wọn ní kí n fẹ́ gbà wọn. Ẹlẹ́gbẹ́ ìgbẹ́rígbẹ́ ìgbẹ́rígbẹ́. Ẹlẹ́gbẹ́ máa bọ̀ kẹ́ ẹ lọ ni ó yẹ wá wọlé ẹlẹ́gbẹ́ máa bọ̀. Báwo lẹ́yìn èèyàn báyìí wọlé ṣe kí n gbọ́ràn báyìí. Àìtẹ́ ṣọ́ra àbágbà. Wọ́n ní wọ́n ń wá èèyàn a ní ẹ má ṣiṣẹ́ tí ò mọ̀ pé wọ́n ń wá olú ni. So bàbá torí pé wọ́n ń wá èèyàn sìn ká má jẹun ọ̀nà fún ọlọ́run náà. Confirm so ọ̀nà fún lọ́nọ́rùn. Ọ̀nà fún ọlọ́run. Ok so ajágbó ò ní ẹ̀jẹ̀ lọ́rùn àbí ṣé olú yẹn tó ń wá nísìnyẹn kò ṣe mẹ́mbà támàkì mọ́. Ṣé wọ́n sọ fún yín pé mi mo gbé ni? Ẹ má bá yẹn wá fẹ́ mi. ẹjọ ẹ̀yin pásẹ́njà ẹjọ tó lọ ẹjọ báwo ẹ máa ní kó bọ́ọ̀lẹ̀ náà ẹ bọ́ọ̀lẹ̀ nù má lọ yẹn. ẹ má bínú bàbá ẹjọ mo fọlọ́ bàbá yẹn. wọ́n bí ojú yín ni o. wọ́n bí. ó fẹ́ bá mi jà. My treasurer. Báwo ni? Ọmọ ayé báwo kí ló ṣẹlẹ̀ pẹ̀lẹ́ jà ṣé ẹ sọ fún bàbá yìí pé mo ní kọ́ máa ṣe ara rẹ̀. Ṣé ní bọ̀bọ̀ yìí olórí burúkú ni kò ló ń jọjọ ayé ṣé ó já wèrè ni ṣé wọ́n sọ fún ẹni pé wọ́n wọ́n olú ọmọ ni ó já wèrè ni. Kí ló wọ́ọ̀rì ẹ̀ náà ṣé wọ́n yá ẹ ní àbí ìwọ ló ní kí ló fọ́ kí n wọ́ọ̀rì ẹ̀ èmi ló. ọlọ́gbẹ́ni ọ̀gádé súnṣẹ́ yóò wù mí ní làwọn kò ṣòwò lóhùn náà ó já wèrè ni. Kí ló ṣẹlẹ̀ lórí ìdúró mi náà kí ló ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ mà á ti wà ní bus stop yẹn láti bí some hours àbí minutes báyìí sìn. Minutes kí ni? For some hours rí márúwá. Ẹ jọ̀ọ́ ṣé anywhere wà around yìí bàtà tún ti lè rí márúwá wọn. Márúwá. Bẹ́ẹ̀ ni mà. Márúwá lẹ pè bẹ́ẹ̀ yẹn wọ́n ti daṣẹ́lẹ̀ gbogbo wọn pátápátá wọ́n ti daṣẹ́lẹ̀ láti bí ọjọ́ bíi mélòó sẹ́yìn wá. Márúwá kẹ̀ ẹ lè rí o torí ọ̀gbẹ́ni kan ni wọ́n máa ń wà. Olú márúwá náà ń wà olú ń wá láti bí ọjọ́ bíi mélòó kan sígbà tá a wà yìí wọ́n rí i. Ọ̀ṣun wáyé kí ẹ affect àti rí márúwá ni. Kí lẹ̀ ń sọ yanti? Olúmárúwá. Báwo lẹ ṣe ṣe o? Bẹ́ẹ̀ but madam ẹ jọ̀ọ́ kò wá sí any other alternative tá a fi lè rí márúwá. Márúwá. Mi ò jiyàn tẹ́ bá mọ̀kadà ń sàlẹ̀ ń bẹ̀ yẹn solution tán nìyẹn. Pé bóyá ẹ fẹ́ rí márúwá. Ẹ lè rí. Àwọn àgbà ọ̀kadà là ń mú tá a bá fẹ́ jáde. Ẹ ṣeun mà. Ẹ ṣe mà. Ọ̀rẹ́ kí ló rò ṣé o mọ ẹni yẹn ni? Mo mọ̀ olú onímọ̀ra olúwa respectful ó ní regard fún àwọn èèyàn kò kí n ṣe onílàúlà onímọ̀ra rárá kódà kó má ní owó lọ́wọ́
tó bá wọnú márùn olú tó bá ṣàlàyé fún pé olú ó máa gbé ẹ ní ṣé wàá rí ìmúra sí ẹ ó dísẹ̀ ju ẹlòmíì tó ń ṣe white collar job lọ ìsọ̀rọ̀ sí ẹ̀gbọ́n ó sọ̀rọ̀ bí ẹni tó wá láti ilé rẹ̀ ṣòrí tó bá ní ìbíni sí òun ní sọ ní lọ́jọ́ olú máa wá lọ sọ̀rọ̀ ẹ̀ ní. definitely bọ̀bọ̀ yẹn nice gan nìyẹn o tó fi ń ṣe báyìí ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ tó bá rí tó bá ní ilé iṣẹ́ tí dájẹ́ bá ní company wàá bẹ dájẹ́ kọ́ gbà síṣẹ́. wírin lójú orogún èjìwọ̀rọ̀ lójú yẹ mi kì í bẹ̀rẹ̀ lé yín mi ń padà lẹ́yìn ẹ̀yin lọ bẹ́kìtì bẹ́kẹsẹ́ tẹ bẹ́ sílé lẹ́kìsà tẹ sọ wọn dòní gbà sọ ojú tí mo wá ń wò lójú ẹ̀yin méjèèjì kò kí n ṣe tiyín kì í sì ṣe tèmi torí mo mojú àwọn ọmọ tí mo bí nǹkan tó bá ṣẹlẹ̀ gan-an òní kẹjẹ kéde gbọ́. bẹ́ẹ̀ ni ìyá àbèjì kò lè fanimọ́ra rárá ṣe bẹ́ẹ̀ rántí olú onímọ̀rúwá tá a sọ fún yín the last time ta nípò sanwó mọ́tò wa ṣe náà sọ fún wa pé ó ti di àwátì tọmọdé tàgbà ń wá káàkiri ìlú. màámi mú mi ṣé wàá jẹ́ kó wá dérú ẹni bẹ́ẹ̀ gan-an ló máa dédé ṣàwátì ayé níkà o kò dáa o kò dáa o. èjì rẹ àdúrà wa ló yẹ ká máa fi ràn lọ́wọ́ ẹsẹ̀ ara rẹ̀ tó fi rìn jáde nílé òun náà ló máa fi rìn padà wá tí gbogbo ará àdúgbò àtún máa rí padà sóun ló wá jẹ́ kójú ti ní kọ́rẹ́ lọ́wọ́ tó tó báyìí. èjì rẹ ìyẹn ọkọ mi ayé tá a wà yìí gbẹgẹ bẹ́ẹ̀ dẹ̀ ló lágbára ẹ má torí ẹ̀ bara jẹ́ o ẹ dẹ̀ má torí ẹ̀ ba ọkàn jẹ́ rárá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé orí máa ń gbé ẹlòmíràn pamọ́ nítorí káyé má bàa ṣe níbi ni o àdúrà yẹn gangan òun ní ká máa fi ràn án lọ́wọ́ o mo mọ̀ pé Elédùmarè àfúnwárí. ẹ tí ẹ pàdé arábìnrin rí débi pé ẹ mọ̀ra yín rí bí kankan. àdàmà mo ṣàlàyé fún yín lẹ́kọ̀ọ́ mi ò rí arábìnrin rí mi ò pàdé ẹ̀ rí mi ò mọ̀ rí ìmọ̀ ibi tó ń gbé kódà mi ò rí rí ìyàlẹ́nu tí mo kàn déédéé náà nìyẹn. ọlọ́run alágbára ọlọ́run tó lágbára lórí gbogbo tó mọ gbogbo tí ń ṣe gbogbo nínú gbogbo ọlọ́run àdìsá orí olú ó ti tan ìmọ́lẹ̀ kedere sí gbogbo tó sókùn sí ẹ̀ tó kù sí àwọn ọmọ ìdá ó ti mú mi rí ìran náà. Àròkò fẹ́ yẹ jẹ. alárọ̀kà. Àròkò fẹ́ yẹ jẹ. alárọ̀kà. Yàrá mẹ́ta o. ayé ń jẹ́. Pálákọ̀lù bá tọrọ rẹ̀ bọ̀ sọ. Ó ṣeé ṣe kọ́wọ́ òde. Tó ní jákùté báwo bàtà fún. Àfàìmọ̀ mẹ́sẹ̀ rẹ̀ ó kọ̀ rẹ̀. Ọmọkùnrin kọ́mọ ló ṣe mí lóore. Oore mọ́ lè gbàgbé sí kò sí pípẹ́. Olú onímọ̀rúbá náà ń orúkọ rẹ̀. Ó ti wá wà ní gbọ́. Àwọn agbanipa báyìí. Ó ní wọ́n fẹ́ kẹ́ ṣe mí láàrú. Ìjọba kọ́mọ lóore ti sùn kò tó. Torí mi mọ̀ pé àdó mẹ́ta làjọ ìyá àgbà. Ọ̀kan fọ́. Ọ̀kan rì. ayé kan yóò tẹ́kù láfi ìṣọwọ́ aráyé lóore. Ẹyọ ọ̀kan wá fẹ́ kẹ́ ṣe mí lóore. Bó bá jẹ́ báwọn ni ìyẹn ò lè nígbà tó jẹ́ kó ti gbọ̀ ń gbòòjò dandan ni káwa náà gbọ̀ ń bẹ̀rùn gbà mí lójò kí n gbẹ̀ ẹ́ lẹ́rùn lẹ́wìrì àtàlágbẹ̀dẹ ń ṣe ń lé arọ́. ó ti ẹ̀dá báyìí alákọ̀ọ́rí ara rẹ ìwọ ló bá yín fẹ́ àbí o ò jẹ́ kó ní ó sinmi o ò jẹ́ ká lè jò ó gbádùn tí ìwọ nìkan ló dálé ayé fún mi tí ìwọ nìkan ló lógo ni tí ìwọ nìkan ló níyàwó ni wọ́n wá ń tẹ̀lé ọ bí ẹyẹ káàkiri báyìí wò mí o èyí ni kò ní dọ̀la o gbogbo ohun tó ń bẹ lára rẹ pátápátá tó ń wúlò fún ọ tá a ti gbà kó tó wúlò fún ọ mọ́ ni wọ́n á ṣe ń lọ ìmú padà bọ̀ yìí jẹ́ o mọ̀ pé tó bá rí Elédùmarè yóò náà wò mọ́ ọmọ ń bọ̀. Olóore ni wọ́n ó sì ní káwọn ti fún ìkàwé jẹ́ fún ìjọba. Alákọ̀ kí ló dé àbí wọn ò lálàá ni ọmọkùnrin àdá ìyá yín náà la dé mọ́ ẹ̀yin mo ti sọ fún un wípé òní ọba yín ń fẹ́ wọ́n sọ̀dọ̀ ayé wọn ń fẹ́ òní wọn wá ń bá tí wọ́n ń gbókìkì fún nílọ tí mo lọ tí mo sọ agbélé fún mo ní tí n bá yìí dé o kí n wá fi yé pé eléyìí ewé tútù o ewé gbígbẹ o
eléyìí ò wúlò fún mọ́ o torí pé gbogbo kọ̀ọ̀sẹ́ tí ò mọ̀ pé kí tútù máa wà nù gbó gbígbẹ́ náà sì wà nù gbó tútù ó sì mọ owó dànù. ó ṣe wà yé mi báyìí ni ibi tẹ́gbà yọ rèé ó dà. jọ abájọ èmi ò mọ èmi náà wò ó mi ò pàdé ìyá yìí rí àṣé màmá àwọn ọmọ yìí ni kódà mi ò kébè tí kan ní èmi kò sórí tèmi kò nínáwó láti ṣe fún wọn nínú páàkì wa ni ṣé ọlọ́run àbá wa má rí di máa ní ohun. lágbára ni ó ti sọ fún wa ní gbogbo àwọn ìgbìmọ̀ ìgbé ká máa sóore ká má dáwọ́ ìṣègbóró orí òun nìkan náà òun ni ó fi àwa ènìyàn ṣe ọlọ́run ara wa ká máa sóore fún ara wa ẹ wá máa tẹpá mọ́ òre láti máa ṣe torí tí ẹ̀dá bá ń sọ lérè ẹ bá rẹ tó wá ń ṣe ìdàkejì náà èyí tó ṣe ìka ẹ bá lè pè é wọnú agbo ọlọ́run wa tó lè yí wà padà tẹ̀lé wà fóun náà ní tó bá kọ́ tí ò bá yí padà ó kù sí lọ́wọ́ ẹni tó ń sọ ẹ má ò lè dúró. kí ni wọ́n ń ṣe ń bí kí ló ń ṣe láàyè gambi. alàgbà ẹ ká ẹ mọ bínú mo rí olú olúmaríwá nínú ṣọ́ọ̀ṣì ni. ní olú alúwárà ẹ tán ni. àtọ́ ló tọ́ ṣùgbọ́n ti pẹ́ mo ti mọ̀ ọ́n. tó dúró láàyè gambi. ẹ mọ bínú mo fẹ́ gbọ́n lọ́rùn ni. tó fẹ́ gbọ́n lọ́rùn ẹ máa gbá. ẹ mọ bínú. ní mo bọ wàhálà wọn pọ̀ jù ẹni bá gbọ́ ti ẹ̀ra tó kẹ́ bá rí wé fóònù bọ̀ ò bọ̀. ẹ wò dádì mi mo pè ìgbà tí mo rí pé èdè kọ́ọ̀lù mo ní kí fúnra mi máa bọ̀ wá bá yín. ẹ wò dùnú ti ṣubú láyọ̀ níwájú mi. mo ti mọ̀ tẹ́ ẹ wá fọ́ọ̀nù ojoojúmọ́ ayé wà má dùnnú èmi náà mi sùn tí n gbàdúrà rẹ láàárọ̀ lọ́sàn-án nálẹ́ ojúgbọ́n náà yìí ọmọ mi tuntun rà màlúwà múlẹ̀ rí ẹ. mo ti rà màlúwà. ẹ wò dádì mi àdúrà rẹ kẹ ṣe fún mi o ṣe rí ibi tí wọ́n fojú sọ̀rọ̀ gbà bẹ́ o mi ìra márùwá o. kí tu jẹ. ẹ wò ṣe rí olú márùwá tí mo sọ fún yín lọ́jọ́ sí pàwọ́ a máa ti rí. jésù mi o fáwọn tí o ti bọ̀ wọ́n ti rí. mi ti sọ ìbátúkẹ́ mi ti sọ fọmọ gbẹrẹ mi jùnù ogún ìwọ náà gbẹrẹ ojú ẹwọ bẹ́ẹ̀ ni déédéé gbàrà fọwọ́n ọdún èèyàn kan mi balẹ̀ ẹran ni mo fọwọ́ mi sọ èṣe gbùgbù. èmi náà mọ̀. fọjọ́ ń ṣeré náà máa ṣeré padà abẹ́ ni torí àwọn náà rí nẹ́nu rẹ̀ ẹ máa sọ́nù nẹ́nu. lọ́gbọ́n bàtà tọ́lá ni ó kó kù díẹ̀ o. gbogbo nǹkan tó tó báyìí ṣẹlẹ̀ sọ́kọ ẹ̀ tó dẹ̀ mọ̀ pọ́pọ́ ẹ̀ níyàwó ní bàbá tó dẹ̀ fi bù agbọ́ tó tutù alẹ́ tì ó lọ ti ṣe wẹ́. wọ́n ní ẹ má bínú sí i kò ń ṣẹ̀bi mi àwọn union náà sọ wípé kí n fún àwọn ní time fún àwọn ọlọ́pàá ṣe investigation lórí nísìnyẹn náà kó tó di wípé màá jẹ́ kẹ́ ẹ gbọ́ sí i moreover gan mo tiẹ̀ fẹ́ gbé yín lọ́kàn sókè. ó bá gbé wa lẹ́mìí sókè ó bá gbé wa lẹ́mìí sókè tí ó bá ṣe pé lọ́pẹ́lọpẹ́ ọlọ́run ni báwo ni àbá ṣe sọ sí àti pé gbàtà bí ọmọdé yìí tá a ṣe àkọsẹ̀jáyé ẹ̀ láti mọ̀ pé ó lú ọmọ ni kò dẹ̀ ní rárìn ìlú lágbọ́rọ̀ ọlọ́run. ìwọ ń tiẹ̀ ẹni ṣòǹkó tójú ẹ̀ wọlé. kò ní bá wọn bọ́ba kò so. ọlọ́run ní yàrá burú o tó bá lọ jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ nítòótọ́ ni mo fọwọ́ ọmọ bíbí mu ẹ̀ ìgbà yẹn gan ló bá mọ̀ pé mi náìsí rárá torí mi ní í gbà. dáàdì ẹ̀yin ní ìmá dúró sí ẹjọ́ sọ. nǹkan tí màá kọ̀ sọ ni pé tó bá di ọjọ́ Sunday mo fẹ́ kó lọ ṣe ìdúpẹ́ ó máa lọ ṣe ìdúpẹ́ o. ìṣègùn ìṣègùn ẹ̀rí nǹkan tí ojú ń lájò ẹnu ò rí rẹ̀ tán àwọn olùdúpẹ́ fún yín tó bá di jọ Sunday wà lọ sí church. That is the normal protocol ibi tó yẹ kó gbà gan ni ẹ protocol yẹn gan ni ẹ church yẹn gan ló yẹ ká ti lọ ṣe. àti bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ ti wà tírí táyà ó máa ń dúró gidi tí ọmọ wọn ni ẹnikẹ́ni ọmọ ẹgbẹ́ lélẹ́yìí tó
tó dẹ̀ ń ṣe ojúṣe o mo máa dúró tì ìdí nìyẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. That's just a bitter truth. Ọ̀rọ̀ ẹyọ kan tí máa rí dìbò náà ọ̀rọ̀ tó sọ ní pé òdodo téèyàn ń ṣe nínú ẹgbẹ́ tó ń ṣe nínú ẹgbẹ́ déédéé òun ló jẹ́ kí wọ́n opportunity. Definitely you should advise a lot of people tó ń wà ní ẹgbẹ́ àwọn èèyàn tó ń ṣẹgbẹ́ káàkiri like Tampan forums any groups kàn máa ṣe déédéé torí irú nǹkan tó ṣẹlẹ̀ yìí. Wow, a lot of people akọ́ lóhun fẹnu jẹ́ ẹgbẹ́ kò ní farabalẹ̀ akọ́ máa damble all around. It says well. But as a friend Olumide, the only thing tí mo mọ̀ tí màá sọ fún ẹ Márúwá tó ṣe get yìí ó máa rìn lẹ́nu. It's an advice from me to you because mi gbàdúrà òfò èmi o àmọ́ kíru ẹ̀ má bàa ṣẹlẹ̀ kó tó téèyàn ṣubú sí lákọ̀ọ́kọ́ kéèyàn múra kó má bàa ṣubú sí lẹ́kẹ̀jì. You need a kì í fa kì í sá eré àṣàpàdé. Olú onímàrúwá ó ṣe nìyàn. Àwọn èèyàn ẹ̀sẹ̀ àwọn ẹni ìsúnmọ̀ ní dáwọ́lé eléyìí mọ́ o ọwọ́ kúrúkú rẹ̀ kúrò lára eléyìí àti ìjà eléyìí sí wọn. Jésù Orímọládé abayín dúró ti eléyìí orí Olú Àdìsá Jàǹbùákà ó ti ń wà pẹ̀lú eléyìí á fọ owó ilé owó mọ́tò á sọ ìgbésí ayé yìí lọ ìlú òyìnbó níbi lọ abáyọ̀mí fún yín ẹ máa lọ ẹ máa bọ̀ gbogbo nǹkan á dúró nírọ̀rùn dáadáa fún yín Ọlọ́run Àdìsá orí Olú Jàǹbùákà a máa bá yín lọ a máa bá yín padà owó ìdùnnú owó ayọ̀ lẹ máa pa eléyìí kò ní dànù o kò ní kọlù yàn èyàn ò ní kọlù ẹ máa lọ ti parọ́ òròdì ẹ ṣé gan ni mo dúpọ̀ o God bless you ẹ ṣeun Ọlọ́run á dúró tì yín o ẹ má rọra o jẹ́jẹ́ o ẹ rọra o ẹ má rọra o. ìyá sábàdúdé àwòkọ́ṣe rere lọ sí ìdánilẹ́kọ̀ọ́. Lájẹ ẹ ṣe adúpẹ́ sá. O try o àtúbọ̀ tẹ̀ra mo láìkò rí ẹ ṣe sá. o ti ṣọ́ọ̀gbé táwọn èèyàn bá gbọ́ gan wọ́n á jó sí wọ́n á dẹ̀rẹ̀ o make sure pé o tún ṣòfò o dẹ̀ láìka àwọn tó jó bí sátidé ṣe pé mi náà wà lè fún ẹ. ẹ ṣe sá ẹ ṣe sá àǹtí ẹ ṣe mà ẹ ṣe. ọkú onímàrúwá ẹ ṣe sá ẹ ṣe o ọ̀dà ẹ ṣe àdúpẹ́. ọpẹ́lọpẹ́ Olú ló jẹ́ ká mọ gbogbo bí inú yíyan. Olú onímàrúwá ó ṣe nìyàn. Jẹ́jẹ́ ló ń lọ kì í fa kì í sá eré àṣàpàdé. Olú onímàrúwá. Olú. Ọba Márúwá báwo ni gbogbo nǹkan ẹ pẹ̀lẹ́ sá o. ẹ ra sá àbújọ mẹ́ta ẹ pẹ̀lẹ́ ìwọ ọmọ ṣàtún wá mi kiri rẹ tún wá mi débi. gbajúmọ̀ lẹ́yìn kò síbi tẹ́lẹ̀ wà táwọn èèyàn onímọ̀ pé wà ń bẹ̀. ẹ lọ wá ṣe. mo wádìí náà ni wọ́n á ní ibi tí wọ́n wá ṣe báyìí. At times hotel yìí ó wà nínú ibi tó quiet gan Simple hotel ó very quiet tí n bá rí pé àwọn ilé disturb mi lọ́fíìsì àbí nǹkan kan tí wọ́n fẹ́ ka script ibi tí màá wá ní màá kàn jókòó sẹ́gbẹ̀ẹ́ sùn mi kún tèmi tí n bá ti ṣe fàájì mi tán màá ra gbé kíní ẹ̀ máa dẹ̀ máa ìgbà tán wá lẹ́nìkan wá mi wà ní yéésù mi bú mo ní àtàní ò bá jẹ́ àṣẹ Olú ni pẹ̀lẹ́ ẹ ṣeun pẹ̀lú wa ló ṣe. Alhaji dáàdì mi dáàdì ẹ lẹ́sà ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ fún mi. àkójọ mẹ́ta wà nìyẹn ẹ̀dẹ̀ ṣeun pẹ̀lú wa ló ṣe kó rìn àjò wa Olú ṣàlàyé everything fún mi but mo wá rí pé wẹ́ kò ní dákan ṣèyàn lórí kàńtàkàńtà bẹ́ẹ̀ kéèyàn má wẹ ní yẹn lọ mo wá ní báwo la ṣe lè rí ó ní ilé ẹ̀kọ́ láti lè rí yan ó ní ibi tẹ́tí gbà fẹ́ kí a máa bọ̀. Olú sá dádì ẹ̀ ni. dádì mi. èmi ìlú abẹ́. Olúmọkò ni dádì ẹ̀. ọmọ mi ni. bóyá ló mọ̀ pé bàbá ẹ̀ ń jẹ́ Olúmọkò àgbà òṣèré làwọn tó bá gbọ́ ṣe tíátà àwọn tí wọ́n pèsè ẹ̀tọ́ mọ̀ pé tó bá ń jó báyìí dàbẹ̀ ẹni pẹ́ lómi ò mọ̀ jó mọ́ ni abẹ́ẹ̀ ní sọ Ọlọ́run. Ọlọ́run ṣe o.
ẹ rántí mi mọ́ o. mo ṣẹ̀ṣẹ̀ recollect ara mi. Good. That's fine. Nǹkan tí máa ń sọ ni ẹni tó sọnù àti ẹni tó ń wá ọjọ́ kan náà máa pàdé ara wọn. wọ́n pàdé. So that's all we saying. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ ṣeun gan mo dúpẹ́. Sórí ilé la wà. Bẹ́ẹ̀ni ká ṣáà máa ṣe dáadáa. Tí èèyàn bá ní òbí tó bá dáa ọmọ ẹ̀ gan kò ní máa rí jàngbọ̀n. Olórin kan ló kọ lórin tó ní kàkà kí olóore jì sí kòtò mọ̀nàmọ́ná yọjú ìmọ́lẹ̀ ní fọmọ Ọlọ́run. Ó ní ìbò ìwà rẹ̀ tí bàbá ẹ̀ ń wù ń ló yọ ẹ́. Tẹ́ bá díjọ́ tí ọmọdé gbé mi ní Márúwá mò ń lọ sí location jọ ẹ̀ mi ìdẹ̀gbẹ́ mọ́tò dání torí pé ọ̀nà abúlé ìṣó àbíkínà pé ọ̀nà yóò dá mo ti wá dìtà mí pé iṣẹ́ kì í máa lọ ọmọ mi tó máa ń tẹ̀lé mi kiri pé Márúwá kan àti máa gbé bá a ṣe wọ kò jẹ́ ìbéèrè pé ló la fẹ́ sọ but ó ṣáà ló máa gbé wa débẹ̀ kí la pàdé àwọn àtìlábí lójú ọ̀nà tí mo ṣe dá dúró ni wọ́n halẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ gbẹ́dúgbẹ́dú ká wọ́n yẹ gbogbo ẹ̀wò tèmi ò dẹ̀ mọ̀ pé òun dẹ̀ ni àwọn kan tí ìjọba ò fẹ́ ló wà ń bẹ̀ bíi àdá ìbọn oríṣiríṣi nǹkan kan bẹ́ẹ̀ mi wàá fún ọ lára kán mọ̀ yìí pé ọmọ tí mo gbé ìbóyá kí ni iṣẹ́ ọwọ́ ẹ̀ mo kàn sọ fún pé àṣẹ ìmọ̀pọ̀ ní tíátà ni mi ara iṣẹ́ ta fi máa ń ṣe tíátà rè mò ń lọ síbi tí mo ti fẹ́ ṣiṣẹ́ nìkan kan àwọn ní bàbá àwọn tí ẹ̀ mọ̀ kò sí problem kárígò ìdí mo dẹ̀ níjẹ́ mo kàn fún ọ gẹ́gẹ́ bí bá ṣe lọ nìyẹn kẹ máa wòṣẹ́ Ọlọ́run tí mi ìbá tí nínú Márúwá yẹn tó bá yẹ pé òun dá dúró kílẹ̀ lérò pé ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ìwà tí bàbá ẹ̀ ti wù láti kó ti jẹ́ pé ó máa fẹ́ràn ọmọdé àtàgbà lójú ọmọ ẹ̀ sórí iṣẹ́ tó ń ṣe Olú kò síbi tí ò sí ẹ̀tanú o àwọn tó dẹ̀ tún fáyìn tó yóò tún gun Márúwá wọ́n dẹ̀ rí pé Márúwá ẹ̀ ni ó ṣá prapra wọ́n bínú ẹ̀ ìwọ ni wàá mọ̀ kí tó ń ṣe wàá kún fún àdúrà ó gẹ̀tẹ̀ sí bó ṣe ń lọ ọmọ akúnfà rẹ̀ pé wọ́n lọ kó gbé ẹ léríkè abínú ẹni ọ̀rọ̀ tó mọ́wọ́ tó mẹsẹ̀ pé kọ́lọ́ má jẹ́ orí ẹni náà nírọ̀ Ọlọ́run jẹ́ kémi náà rí o tí ó gẹ̀tẹ̀ sí. orí rẹ̀ ní gbogbo nǹkan. babalẹ́gbà tó kìíní ẹ̀kọ́ tí babalẹ́gbà tó wà ní Èkó ní ẹ̀wọ̀n òun náà máa ń ṣe ó lè sọ pé tíṣà mẹ́wàá bá tí mo dẹ̀ bá ẹ ṣàlàyé fún ẹ pé mo máa ṣí bíbá yìí ní December yìí just 2 months to this time wọ́n ètè ìṣe báyìí fún mi náà. má bínú kí ṣe ẹjọ́ mi ọ̀gá mi ẹjọ́ má nù lérin yẹn ni má nù lérin yẹn kò kórin wà. ṣé ẹ wà wí ẹ pé mo sẹ́ndì owó sí mi. mo wà wí ẹ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ ti sú mi ò mọ tàdé máa ṣe pẹ̀lú ẹ. why now engineer ẹ wo àmì ní seize láti má sọ òótọ́ fún yín ṣe lẹ́yìn tẹ máa ń ṣe irú iṣẹ́ báyìí ẹ máa ń dáwọ́ rú gan kódà ó sọ pé ẹ ṣiṣẹ́ òun fún òun lásìkò first thing tẹ máa sọ ni pé I am sorry. ọ̀gá mi ẹ má bínú ẹ má bínú. good after ẹ má bínú ń sìn ẹ wo bí ẹ jẹ́ kí n fún yín ní advice ó ń sọ létí mi ń sìn ó ní ojú yín lòun ṣe transfer kí wá ló ṣe ẹ̀yin tẹ́yìn ò ṣe tọpinpin irin yẹn ẹ ti lọ síbẹ̀ náà ẹ má fi ẹni ẹ wo bí tí bíbá ẹ bá parí lásìkò tó dáa tíṣẹ́ yẹn dẹ̀ wà òkè èyí títí yẹn ni ó máa compliment iṣẹ́ yẹn ni so ẹ má give excuse ẹ ṣiṣẹ́ yín bó ṣe yẹ kẹ́ ẹ ṣe understand ìgbà wo la máa rí. wọ́n ti promise kó máa kórin wá lọ́la tó bá ti lè kórin wá lọ́la mo promise pé iṣẹ́ máa continue by Monday ẹ̀dẹ̀ máa enjoy ìyá. Monday yẹn náà pẹ̀jọ. kò sí wàhálà. ṣe má fi irun. má wàhálà ẹ kò ṣe Ọlọ́run àti ṣáà yóò ṣe mí o ó ṣe mí gan gidi ni. ó ń ṣe nǹkan tó tó gbogbo ilé lóòótọ́ ẹ̀ sọ fún mi rárá. How could you? I'm sorry. Má bínú. Tó bá bínú, ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Àmọ́ nǹkan tí kò fẹ́ kó mọ̀ ni pé tí mi ò bá hùwà tí mo wù ó ṣeé ṣe kí gbogbo nǹkan tó ń rí kó má rí bó ṣe ń gbé. But mo ò láwùjáde kankan ti fẹ́ rí ju pé I'm sorry. Please. Just like that, I'm sorry. Pẹ̀lú gbogbo nǹkan tó ṣe. There you go again. Ṣé lẹ́yìn obìnrin ẹ máa ń fẹ́ ṣe gbogbo nǹkan ṣá àṣejù kò dáa. Gbogbo nǹkan tó yìí sọ yìí ó ti sọ pé má bínú ó ti tàn ẹ má yẹ ká ṣe ẹ wo bí Yorùbá bọ̀ wọ́n ní pé òun tá a bá fi pamọ́ òun ló máa ń níyì tó bá ti wá sọ fún yín gbà yín pé my dear mo fẹ́ kọ́lé tí lè yóò wá ṣe kọ́ńkọ́ kí lè fẹ́ ṣe sìn a dẹ̀ ti dúpẹ́ pé ó ti kọ́ débi tó wà yìí then let's thank God ẹ fọ́ akọ yín mọ́ra ó ti ní má bínú náà ẹ ti gbọ́. Okay o.
Okay. ẹ wo ẹ jẹ́ ká mẹ́lẹ̀ ẹ jẹ́ ká mẹ́lẹ̀. Yes. O ti àwọn major problem báyìí. Ọ̀nà ibi ta park sí. Ó jìn. Ẹni wọ́n ṣì máa grade. Dágbére fún àlàyé. Wo Mr. Wale. Ẹ lẹ̀ pa síbẹ̀ má wọrí. Ẹ má wọrí. Monday. Ọlọ́run ìfẹ́ wọ́n ẹ pé mi àti. Àlejò ńlá bàlágà tẹ ẹ̀rọ mà ìyá mi jẹ́ sí. Akúpàdé ọjọ́ àkúrí ṣe sí àdúrà wa gbà ẹgbẹ̀rẹ̀ àwọn dáàdì nǹkan. Mọ́mì àárín ní night vigil ọlọ́jọ́ méje ká ṣe ṣé kò sí. Sí ìyá mi fún ìdí kékeré kan àmọ́ o wíwá tá a wá tí ẹ̀ rí wá yẹn àwa kọ́kọ́ fẹ̀bẹ̀ báyìí o ẹ wo ìgbà míì mo lè wá sùn ní 1 o'clock tó clock tí mo fi ẹ̀mí ń darí. à ń gba àdúrà bẹ́ẹ̀ni pẹ̀lú ẹ̀ ṣe ń gba àdúrà lójoojúmọ́ bó ṣe sọ pé à ń gbàdúrà náà fìjì yẹn bẹ́ẹ̀ náà là ń fẹ̀mí báyìí dọ́gba. àdúrà dẹ́gba lórúkọ Jésù. Mọ́mì bá ṣe wà ní ìṣòro ẹ̀ mẹ́sẹ̀jì kan wá lórí àkọ́bí ọmọ yín brọ́dá Olú. Kò sí kankan ẹ fọkàn bá mi ara nǹkan ayọ̀ náà ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọmọ yìí yẹn wọ́n máa fi nǹkan kan lọ nǹkan tó dáa ni o bí nǹkan yẹn bí oyè ó dẹ̀ ní í ṣe pẹ̀lú ìlú tá a wà yìí tá bá ti wá fi nǹkan yẹn lọ wọ́n ẹ sọ pé kán gbà o wọ́n fayọ̀ gbà wọ́n wẹ́kọ̀mù ìkẹyìn náà dẹ̀ sọ́pọ̀tì wọn. Ọlọ́run ṣe o àyà mi ti já ẹ ṣe. Mọ́mì tó tún wá dàbí rẹ̀ ní wípé bóyá ẹ̀yin tàbí dáàdì ẹ nídìí àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta kẹ́bí páàkì kan yẹn nítorí pé orí àpèsè orí ọmọ yìí. àdìjọ máa gba àwẹ̀ yẹn ni because àdìjọ bí mi. ọjọ́ mẹ́ta ẹ jọ o kí lọ́dọ̀ bá fún àlùkò àtẹ̀gbára tí mo gba méje tí kò léwọ̀. èmi náà gba méje. kò léwọ̀ ẹ wò ó. ìbéèrè náà ní láìsí àwẹ̀ àti àdúrà. àdúrà lè gbà. bẹ́ẹ̀ náà ni bíbélì tún sọ fún wa pé ohun tó dáa ó fẹ́ àdúrà ètò tó kú dẹ́ ká kó tó fẹ́ àdúrà. àdúrà wa gbà lórúkọ Jésù. ẹ ṣeun gan. ẹjẹ lọmọ lágbára náà. ọkàn wa náà. mi ò kí ṣàlejò mọ́ mi ó délé ni mí. kẹrẹ wa bí káwa lọ. mo kì í ṣàlejò. akọ́nà yín sọ̀rọ̀ báyìí náà but ó mọ olú náà olú onímárúwá òní ló ń ṣe òtẹ́lẹ̀ jíjẹ mímu ìrọ̀rùn ló bá dé tó fẹ́ kó lọ́wọ́ mi lára ni ó débẹ̀ o ọ̀rẹ́. Fúnkẹ́ torí àtẹnujẹ olú onímárúwá o ẹ fẹ́ sẹ́ o ó fẹ́ ṣe òtẹ́ẹ̀lì o ìwọ́dẹ̀ fẹ́ lọ síbẹ̀ ó fẹ́ lọ ṣàtẹnujẹ ṣé o mọ nǹkan tó fi pilẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ṣé o mọ nǹkan tí olú onímárúwá fi pilẹ̀ ọ̀rọ̀ ṣé ìwọ fi ìpè márúwá tó ń gùn yẹn òun ló fi kọ́lé ló fi ń ṣí hòtẹ́ẹ̀lì ló tún fi kọ́ àwọn companies ńláńlá yẹn ṣé òun ló fi ní gbogbo nǹkan tó níyẹn jẹ́ kí mi bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ sórí àpèjẹ tó pè yín fún lé nìyẹn ó fẹ́ lo isaac gbogbo yín ní kọ̀ọ̀kan báyìí isaac yín ló fẹ́ lò mi bá advice ẹ̀ kó má lọ o gbọ́ òótọ́ ọ̀rọ̀ tẹ́mi ń bẹ̀ sọ má lọ síbẹ̀ lórí wọ́n fẹ́ lo isaac yín ni. Bísí ìwọ náà wà náà àwọn tó ń sọ̀sọ́kùsọ kiri ìgboro ẹ̀dákẹ́dá tí ó bá ní òrìṣà tí wọ́n ń fi ẹ̀kọ́ bọ nílé irú ẹni bẹ́ẹ̀ kì í bá wọn bínú alágbàdo. èmi ló pòwe fún yẹn o. abeg. àdèmà bá yín sọ ẹ̀ ní gbọ́ wo èmi ti sọ tèmi fún ẹ tó bá ṣẹlẹ̀ tán. ẹ máa láàfin àyàngbúrè èmi náà ti fẹ́ kúrò nílé ẹ má wulẹ̀ yà ní bòbè apàdé náà hùn ẹ má lọ ẹ burú. iye ṣe ń bì ọlọ́run rẹ fọ́ sí nǹkan ń wá rí ń gbọ́ wọ́n mi ṣe ń wá yìí lóòkọ̀ dẹ́dẹ́ kó ro dúdú kó bá lè ṣe ìyàwó ọmọ nẹ́ni wàá sọ mí fa ìgbà tó kẹ́ o wàá sí mi débi kan máa dẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn ráṣọ ènìyàn. èsì wa ọba wa Kàfírù Ṣótóbi òun rẹ̀ ń fọlújọyè nẹ́ni. olúwèsì. olódù Odùsọ̀yà. ó ní Márúwá. bẹ́ẹ̀ni. kí ọmọ yẹn sọ ọmọlúwàbí àṣùgbọ́n wò ṣẹ̀mí. kó lè bi tó kẹ́ ṣe ń sọ̀rọ̀ rẹ̀ mi fọ omi ṣe dáadáa róhun èyẹ kí irú rẹ̀ máa jóyè ní kí n má sì níbẹ̀. má bínú ṣùgbọ́n èmi náà kọ́ wò fọ́
kì í máa fọ èèyàn kan tún mi kérò lọ láti bo bẹ́ẹ̀ náà ní èrò ti pọ̀ jù náà fi èrò tó ẹ mọ orúkọ yẹn lọ fi jẹ ni. orúkọ yẹn. ọmọ múlẹ́rọ̀ 1 ti Ìkòròdú kingdom gbogbo Ìkòròdú pátápátá dédé Ìkòròdú láti lẹ́dọ́kọ ọmọ múlẹ́rọ̀ ń wà. ọmọ ẹ̀ṣọ́ ọmọlúwàbí. dédé Ìkòròdú pátápátá. oyè àmọ́rí ẹni ṣẹ́kù nágbára Ọlọ́run ìwúlẹ̀kẹ́ oyè náà ní gbóná mọ́ náà nù. Federal ṣe bí wọn mọ bá sọ̀rọ̀. Federal dá mi lóhùn náà owó jẹ mi dà. kí ni problem wọ ọmọbìnrin yìí náà. owó jẹ mi dà náà. mo ní kó máa ń lọ́lé àbí kó dúró dé mi kò sọ kọ́kọ́ mi. àwọn dúró òye ní òwò mi lọ sílé. ẹ sọ fẹ́ tọ́ ọmọ mi lápò gbà tí mi ti rè é òsì máa ń lọ. àwọn ẹ̀ tó bá mi kú wọ́n kó sí lọ́jà ẹ̀jẹ̀ ń pẹ́ lọ́jọ́. ẹ kó sí ibẹ̀ṣẹ̀ jáwọ́ lẹ́jọ́ Maruwa jale ibẹ̀ṣẹ̀ kí ló sí ẹ̀ mo ní kó máa lọ lẹ́jọ́ ibẹ̀ṣẹ̀ Federal fún mi lówó oúnjẹ. ó jẹ́ ibẹ̀ṣẹ̀ ibẹ̀ṣẹ̀. ọ̀rẹ́ ti yé mi bó ṣe wà yẹn o ti gba wọ́n ti ròyìn ẹ fún mi mo dẹ̀ ti mọ pé bóyá máa ń ṣe nìyẹn èmi náà dẹ̀ ti mọ̀ pé yàn bó ṣe ní ṣe rí ìwé gan ẹgbọ́n níbi ti bàbá sàláyà ó ti yẹ tó bá padà mú ẹ ṣó ti gbọ́. Deborah ìwọ máa mú ẹ èèyàn yìí lẹ́yìn ti yín bí mo fẹ́ yàn rárá. jọ Federal bàbá mi jà tíkẹ́ẹ̀tì. owó ní ẹbẹ̀ṣẹ̀ ọ̀dà. agbani jọba bàbá wọn tíkẹ́ẹ̀tì fi ṣe. ọ̀dà mi jà ìwọ ọ̀dà àwọn òsì yẹn lọ. ọgbẹ́ni owó jẹ jẹ olúwa ìwọ owó ní ẹbẹ̀ṣẹ̀ ajigbọ́n ọ̀fọ̀ lẹ́yìn tó fi sùn lé lórí. àyípadà nígbà ipò. ọmọ ń sunkún ọ̀wá kú àkárìgbò ń sunkún ọ̀wá nù ìyá ní bísà ọ̀bá fọ́ òun ó ṣe ṣù mí ìbọn lóko. ológun máa wógun ọlọ́gbọ̀n wọ́gbọ̀n ṣùgbọ́n ọ̀rọ̀ kan ṣoṣo báyìí lálágídí máa sọ tó máa fi ṣẹ́gun àwọn ọ̀tá rẹ̀. tí ṣùgbọ́n wá ní ṣáájú ẹ̀ kò léwọ̀ tí yàn wá dájú rẹ̀ ń sùn. ọ̀rọ̀ ojú Federal tí mo wá jọ sí tí mo lọ fún àwọn òní àsìkò tí wọ́n tó àsìkò tí mo fẹ́ tó sí ìdí rẹ̀ tí mo fi lè yí. oúnjẹ ló ní wá dúró dé òun bíbá yìí tó bá dé ìsìn wọn máa fún mi lẹ́sìkìs. ọ̀ṣọ́ ti jà ọ̀hún dọ̀gba àkàdàgbò san lẹ́yìn odògọ́ ìdààmú bá gbẹ wàhálà bèbè o ikú ti pọ̀ lẹ́wọ̀n. ó ń dọwọ́ rẹ o dẹ́ẹ̀dẹ́ẹ́ mi àwọ̀ ẹ o báwọn ègún ṣe wí lò ó mọ̀rọ̀ mi ò yẹ kọ́ ṣọ́ra rẹ o etí ń ta mí o. olúwo olúwo ẹ wo ọ̀rọ̀ tí mo bá wá kì í ṣe tó bóyá tó jẹ èmi àti ojú Federal ó ní tá a rí kọ́tọ́ nípa wa bẹ́ẹ̀ kó jẹ́ pé àbálábì là ń lọ ni àmọ́ tó máa ṣe fún wa o àbálábì wọn kì í fún náà wọ́n rí ifá kì í purọ́ ifá kì í ṣe kì ṣùgbọ́n ẹ jẹ́ gbé fún mi kò dáa o ó yẹ mí o. orúkọ wo ni wọ́n jẹ́ olówó èkó ni ṣé mo ṣàlàyé fún yín ẹ̀yin ni mo fẹ́ ayélujára ti. ó fẹ́ kí n fọwọ́ ara mi kí n fi ṣẹ́ra mi. báwo. ó fẹ́ sọ mí di àtìkára rẹ̀ ẹ̀pẹ́ kí n fọwọ́ ara ẹ̀ para rẹ̀ fúnra rẹ̀. dédé tẹ́lẹ̀ fẹ́ gbà pátápátá ra fún yín. wọ́n wù mí ẹbu mo gbélé ọlọ́ ẹbu. olú bọ́ sí àyín ọmọ pátápọ̀ fún ọ ni gbogbo ètò ọlọ́run yìí ń kéré olórí rẹ̀ yóò fún ọ báyìí. bàbá pẹ̀lú gbogbo eléyìí tẹ̀sí jẹjẹjẹ láti mú un tẹ̀sí gbogbo ẹ̀ ní. olórí rẹ̀ rẹ̀ eléyìí láà fi olú lékèrè eléyìí láà fi gbé gbogbo nǹkan tó kù lé ọ lórí. ara máa ṣá o èrò ní gangan
èrò ní gangan igangan ọmọrún ààrẹ ní máa sọ̀rọ̀ kan tí à ń payé èrò gangan lórúkọ tí à ń pèsè ọ̀dàrà igangan ọmọ lórúkọ tí à ń pè ìyàmí àjẹ́ ẹ parapọ̀ lónìí o olú kọ́wọ́ ọmọ ká o ẹnikẹ́ni èèyàn kéèyàn tàbí inú obìnrin tàbí tó gbọ̀nà rà kan wáyé tó bá ní wọ́n fẹ́ pa òun olú tó ní òun fẹ́ pa ìwọ olú ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ní òun fẹ́ pa ìwọ olú kó fọwọ́ ara rẹ̀ kó fi ṣe ara rẹ̀ àti ká lára ẹ̀ para ẹ̀ nígbà wá ara ẹ̀ para ẹ̀ fúnra ẹ̀ o ẹnikẹ́ni tó bá ní òun ó pa kó para ẹ̀ alágadá lórúkọ tí à ń payé arabata sí lórúkọ tí à ń pelẹ̀ bá a fẹ̀ fún fáyé ara yáyá gágágá bá bẹ̀ fìdí rẹ̀ rẹ̀ pèsèpèsè bá ṣe pèsè ogun ara ògùn alẹ́ mọ́ lẹ́fẹ̀ ló bí àtẹ̀pẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá ní òun ó pọ̀ ó tẹ̀lé ìpẹ́ ó tẹ̀lé ìpẹ́ ó ṣe lónìí òun yóò pẹ́ tẹ́ máa tẹsẹ̀ mọ́lẹ̀ ó ṣe lónìí òun yóò pẹ́ yóò pa rẹ̀ àjẹ́ lónìí òun yóò pẹ́ yóò pa rẹ̀ alẹ́ bọ́ lóògùn tó lónìí òun yóò pẹ́ yóò pa rẹ̀ yóò ṣe rínu yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ṣíṣe ń tìṣẹ́ṣẹ́ rẹ̀ agbáwọ̀ ń tèèkàn téèyàn kan bá gẹrun òrìgì àgbà gbálẹ́múndà tiẹ̀ lójú bẹ̀ ǹjẹ́ ọ wọlé ó ti dọkùnrin máa wá lọ ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá dùkú rẹ yóò kú. olúwo olúwo mo ń dẹ ọ. ẹyin rè pa ojú fẹ́dírà. bẹ́ẹ̀ ni oko bá gísẹ̀ ìbọn gbégbélé lọ́wọ́ oko tá a bá sọ fún gbọdọ̀ pé sọmọ ni ẹ rí pé ìkàlẹ̀ yìí. back to sender. bí wọ́n bá ti lè jáwọ́ ọ̀ ní jásẹ̀ àmọ́. bọ́ọ̀ bá jáwọ́ ọ̀ jásẹ̀. olúwo mo ti jáwọ́ mo jáwọ́ mo jásẹ̀ o mo ti jáwọ́ mo jásẹ̀ o. ìkà òsùn ọ̀hún ó ti gbọ́ oore lèmi ń ṣe ni èyí ṣèkà o. ẹjọ torí Ọlọ́run owó ẹ má bínú ó yẹ mọ pé ní ṣèkà. ẹ ṣe rí ojú federal náà rè pé ká. àwọn púpọ̀ yìí ti fẹ́ máa jẹ́ kí iṣẹ́ yìí sùn mí ṣé dáì pé kò ṣàwọn ta ti máa dé for the past 5 or 6 years láti 3 weeks ní èrè kan wá sanwó mo ṣàfàgídí lọ káwọn ọkọ ọmọ wọn tẹ̀ tí wá fún mi owó jẹ bọ́mí sákàlẹ̀ jẹ́ òtí fún mi wọ́n dẹ̀ délé ni wọ́n tún fẹ́ máa fún mi ní excuse wọ́n ti wá bí jà ọ̀dà tó bá dé bá dé ìyàwó ọdún kan tó bá dé. òfin tí mo fún ló ń tẹ̀lé mo rẹ̀ kí n láì kí n give order kí n tún máa dá sọ̀rọ̀ yẹn mọ́ ẹ̀yin ẹ̀ wò for the past 5 years làwọn àti mi ti jọ ń ṣe bọ̀ why now ilé ẹgbẹ́ wa fi ṣe gbogbo eléyìí sí mi. ẹ̀yin náà kú mọ̀ pé ó wà ní èmi àti ìdíjọ ń jẹ ẹbí kó ìsọnù ẹ̀ máa wá ẹ̀ fún mi tí ó dẹ̀ sí ọkọ̀ tó ṣẹlẹ̀ mo dẹ̀ rẹ́mi tó wò mí déédéé bẹ́ẹ̀ ká mú wọlé kan tí mo lọ gbà òun ló fẹ́ kọ́ṣẹ́ yìí ẹ̀jọ̀ tó lọ lọ́hùn ọgọ́ sí ẹ̀fún mi last chance màá rí dì mí méjì ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ̀ tí wọ́n gbọ́n kankan ṣe rí ọmọṣẹ́ yìí ah in fact ẹ̀yin ò ilé ìwọlẹ̀ yìí jáde lọ tẹ́fẹ́ mọ́ yín sọ̀rọ̀ sí mi kò tí ẹ fún mi lọ́wọ́ rárá kò respect ní ìṣẹ́jú kan. ìsàkàlẹ̀ jàyè máìdì iṣẹ́ mi ni mò ń ṣe má sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn náà. ṣé bó gẹ́gẹ́ tó fi ẹsẹ̀ níṣẹ́ ló wà lórí ìjókòó. kò má tà mí ni mo mọ nǹkan tí mò ń ṣe tí n bá ṣẹ́ mi ṣọ́ọ̀dà mi ò lè gba ṣẹlẹ̀ kí ló tẹ̀ ń sọ̀rọ̀ sí mi. secretary mo fẹ́ kó fún wọn ní last chance nísìn mr karere ṣe rí tí ò bá sí orúkọ mi àti dídí tí mo ti jáde mo mọ̀ nǹkan tí mo kì í ṣe fún mi mo láìpẹ́ àwọn nǹkan tí ohun ọmọdé bá tó ń kó yá èèyàn lójú àná tó bá káwọn ọmọ kan lẹ́dẹ̀ tí mi lọ́wọ́ sì fẹ́ pọ́n fún yín problem bóyá kẹ́ quit for some time. deadline. Fún wọn ní next week. Next week. Which day next week, Mr. Kalejai? Ẹ ṣe gan. Mo dúpẹ́ lọ́wọ́ yín máa ṣe. Bẹ́ẹ̀ sọ pé wọ́n wí ilé fún mi. God will take control. Ṣé ti gbọ́? Ẹjọ́ náà bí mi sí mi. Lágbára Ọlọ́run. Màá rí ìdíwọ́ méjì. Ṣé gbọ́? Okay, no problem. Take care of the rest. Ẹ ṣe ẹjọ́ ẹ̀dẹ̀ bá mi sọ fún gbogbo bó ṣe máa ń ṣe síbi tí bá ń wá ẹ̀mí láìka rárá ẹjọ́ nítorí Ọlọ́run bá mi wọ̀n ni. No, kò rú sí mi sẹ́. Ẹ̀yin náà kí n bí. Onímàrúwá ó ṣe nìyàn. Olú onímàrúwá ó ṣe nìyàn. Mo máa bá yọ ọ́, wọ́n yọ ní bàbá. Mo bá dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. A dúpẹ́. Mo bá yọ̀. Màá pè é padà. Màá pè é. Báwo ni? Ayọ̀ ni o.
ìdùnnú ṣubú láyọ̀ olú onímọ̀rúwá òun náà ló wọlé election tó ń ṣe yìí ó ti wọlé ó ti wọlé kí ni wọ́n expect yes téèyàn bá ń ṣe dáadáa kò sí ọgbọ́n kó má gba ẹ̀sọ́ dáadáa tó o bá wà ní gáràjì bó jẹ́ gáràjì márúwá ló wà bó jẹ́ tọ̀kadà bó jẹ́ gáràjì mọ́tò ló wà bó jẹ́ ọ́fíìsì ló wà bó jẹ́ ibí yìí ló wà kò sí ìwọ ṣáà máa ṣe dáadáa kò sọ́gbọ́n kí dáadáa kó má gbé ẹ̀ ó ti wọlé election sí I'm very grateful yes. kí ni kò tiẹ̀ wá ní chairman ṣe rí ìgbìyànjú àti kádàrá wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ bẹ́ẹ̀ni tádùrà bá pọ̀ tí ìgbìyànjú náà dẹ̀ ń tẹ̀lé ó ṣeé ṣe kádùrà yẹn yí kádàrá padà òun ò tiẹ̀ gbọ́dọ̀ má wọlé ṣé ní gbogbo akitiyan ẹ̀ ní páàkì wọn bẹ̀ gbogbo ẹ̀ la máa ń gbọ́. wọ́n sọ bẹ́ẹ̀ fún mi. congratulations sẹ́yìn náà èmi gan torí pé ọmọ yìí ọmọ mi ni ó kò sí ọgbọ́n kó má wọlé inú mi dùn. ẹ̀yin gbogbo ní bàbá olúwojú máa rú wá. mo bá yọ ó yá jẹ́ ká lọ ọdún mọ́tò ó yá. àwòkọ́ṣe rere lèyí jẹ́ o ìdánilẹ́kọ̀ọ́ lèyí jẹ́ fún gbogbo ọmọ ẹgbẹ́ pátá. ọkọ olùwọlé ọkọ mi ọkọ parí ti ṣàdúmọ báwo lọ ó tiẹ̀ fi hàn lóhùn ẹ pé wà òkè ó má má wà òkè ní ọkọ mi wo mi níṣòro bẹ́ẹ̀ sí ẹ̀kọ́ báwo ló tutù lọ́wọ́ kakọ́lé ilẹ̀kọ́ ìtàbẹ́ lára mú wà kójú rí ọlọ́run pàdé wà á rí ọ̀nà ọlọ́run wà á rìn pàdé olórí ẹ̀ aláàánú ẹ̀ á rìn pàdé ẹ̀ wà á fàwòrán ẹ̀ padà ní agbára ọlọ́run ìṣe ẹ̀rẹ́ ọkọ mi. Wọ́n jẹ́ kí n máa gbé fún dájú ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣeré díẹ̀ náà. Ó mọ pé mo ti ní ìsìn ẹ̀gbọ́n ṣá. Ìyàwó ẹ̀ kọ́. Lọ́wọ́n á wà pẹ̀lú ní ẹ̀kọ́ ni. Ṣé ọmọ bàrúwá ń dá méjì? Arówó lò bí òyìnbó. Aróbi ẹ̀kẹ́ gbọ̀ngbọ̀n gbòòrò. Ọmọ àjànàkú tí agbẹ́fì lẹ́dẹ̀. Erin mojú erin ò bá bẹ̀ lọ́ba baláwùsá. Jẹ́ gbẹ̀rú abẹ́ ọmọ yìí. Hello. That's fine. Èmi ní ẹ̀kọ́ kọ́kọ́ bá sọ̀rọ̀. Okay. Inú àgbo. Ọkàn á balẹ̀. Wà á rí bá ti ṣe. Wà á rọ́nà gbogbo. Olú ọmọ ní ẹ̀ ò ní padà tọrọ jẹ́. Ìgbà ló sọ. Àwọn òjìdá kò ní pẹ́ dé. A máa rí tí ẹ̀ tó bá ti ń bọ̀ èmi pẹ̀lú mọ́mí ẹ̀ à ń bọ̀ ní airport straight. Thank you very much. Olórí, a máa sọ̀rọ̀ later. A máa sọ̀rọ̀ fún àwọn ẹ̀sọ̀. Wò ó kí inú bí mi o, èmi ń bínú kan. Kí ni ò ní bí mi inú òṣèré bí mi. Ó wọ́n mọ̀ pa láti ti bàbá ẹ̀, ó máa ń ga ju tèmi lọ ṣá, ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn mi ò gbà ààrẹ mi jẹ́ nìyẹn jàre. Ó dáa ó dáa pọ̀. O ti ń gbowó nìyẹn. Ṣé ní gbowó? òkè là ń wò a ò mọ ohun tó ń bẹ nísàlẹ̀ o amúkùn ẹrù ẹ wá ó ní òkè lẹ̀ ń wò ẹ ò wò ìsàlẹ̀ o níbo lọ̀rọ̀ yìí ti gbé wọn wá o ta ló yẹ. kí lẹ́yìn ló ti mo fi ń pín látàrọ tẹ́ gbọ́. o ṣé o bá wọn. mi ò bá wọn lé o. o ò bá yà má jà lùbọ́sà. bẹ́ẹ̀ni. bisọ́ pọ́n lọ. ọ̀nà jáde mi sábà wọn mi délé mi bá wọn. kó tẹra mọ́ owó tẹ́dá bá mọ̀ kó fakọ sí bó di jọjọ kan bó di jọjọ kan ajá sọ pé ojú omi máa rú wá. lẹ́yìn bóyí àbúrẹ́ kó máa gbé bẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè lọ tó máa dé tí ò ní fresh tàbí ikọ́ rẹ̀ ní ìyá máa wọ̀ ní next trip ayé ọ̀nà máa sọ bẹ́ẹ̀ ni kúlẹ̀ ọlá sí máa ó enjoy ara ẹ̀ náà dáadáa.
Tẹ̀ ti ṣó. How are you, madam? Díà ẹnìkan béèrè ẹni ta. Ó lóun olówó Èkó. Olówó Èkó? Let him in. Bàbá nìyẹn. Olówó Èkó. Jẹ́ ní àwọn èèyàn wa náà yẹ kọ́. Olówó Èkó kan náà ni kejì ojú federal tó. Bó mọ bàbá lẹ́gbàá yẹn. Ọtí ẹ̀ gbogbo mo ti dé ní. Wá kí ẹ nìyẹn. Ó jàre báwo ni. Ẹ gbogbo bàbá wọn ló ń jẹ́ wọn. Ẹ jẹ́ kí n bọ̀ àbáyé ẹja jẹ́ kí n bọ̀. Ọ̀rọ̀ mi kò gbàgbọ́ kò sẹ́ ẹ̀ á kò sí dáhùn. Ọ̀rọ̀ mi kò fílẹ̀ jẹ́ kó. Ọ̀rọ̀ mi kò gba ìjókòó bàbá. Ṣé ẹ ń gbọ́ sà? Chairman, ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ṣe wà níbí báyìí. Ẹ̀wù convention ni mo wá ṣe níbí báyìí. Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ rí Ọlọ́run kó ṣàánú wa o? Èmi bó ṣe wà èèyàn gidi ni mí, èèyàn pàtàkì ni tẹ́ ẹ bá wò mí dáadáa láti sàlẹ̀. Ṣé o ti yé yín? Ṣé ẹ rí ohun tó ń ṣẹlẹ̀ sí Olútẹ̀wò yìí nígbà kan tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tábìlì pé à ń wà káàkiri. Tẹ́ ẹ bá wo ojú federal kì í ṣe èèyàn gidi láyé. Dédé ohun tó ṣẹlẹ̀ sí Olúníjọ́sí. Ṣé nítorí ẹ̀ náà ló ṣe mú nǹkan tí mo rà fún ẹ? Kí ni nǹkan tí mo ṣe? Ok, ó fẹ́ gbọ́. Jọ jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀. Agélé tí ń ṣègbéyàwó. Aláǹgbá ń fọmọ fọ́kọ. Labalábá fò fẹ̀rẹ̀ débẹ̀. Ó ládùn fàṣọyà ló ń fẹ́ jó. Ojú federal jọ sọ fún mi. Ṣé Agélé tí ń labalábá bá tán ni àbáláǹgbá? Kí ló wà láàrin ìwà àtijọ́ Ládé? Tèmiládé, tó bá ti ń pa àṣà mọ̀ báyìí mo mọ̀ pé nǹkan fẹ́ tẹ̀yìn ẹ̀yọ́ ni. Àwọn náà wo ibi tó gbọ́rọ̀ lọ. Ṣé màá nírú ẹ níyàwó? Màá nírú ẹ lóbìnrin? Níwọ̀ tó jẹ́ pé kò síbi tí mi ò lè mú ẹ jáde lọ fi yan gan. Jọládé ọmọ oníṣìíríṣìí, ọmọ játijàti, ọmọ rédèrèdè, ọmọ tó jẹ́ pé ó ń tojúlé káàkiri, gbogbo àwọn ọkùnrin ló ń wọlé wọn káàkiri. Kí ni mo lè fi ṣe? Ṣé wo mọ̀ pé obìnrin tó bá ti ń wọlé báṣẹ́lọ̀ tó bá ti lọ ń tọrọ omi mú? Nǹkan tójú ẹ bá rí bẹ́ẹ̀ kó fara mọ́. Ojú federal bàbá wa ojú rèé. Ojú àrẹ báyìí sí ẹ pẹ̀lẹ́ o. Ká bá pọ̀ jù báyìí lọ mo fẹ́ rí ẹ. Bàbá ṣẹlẹ̀ tó jókòó yìí ṣẹ̀ṣẹ̀ mọ̀ ìyàwó mi. Ẹ̀rù náà kò sí tá a lè ṣe lójú ẹ̀ awo lòun. Èmi àti ẹ̀yin àwọn òṣàwò ṣùgbọ́n òun gbogbo àwọ̀ pátápátá ló ṣe. Ṣé mo pé obìnrin àwọn aṣàwọ̀ gan? Bẹ́ẹ̀ ó ti tán gbà náà. Ẹ̀sọ́ ẹ̀bẹ̀. Bàbá wèrè àwọn ọlọ́pàá yìí wọ́n ń kírèsì gidi. Ó mọ tó ti ẹ̀ṣẹ̀lẹ̀ ní wípé líyò gbé èrò ní pákìn láti ṣe gbèrè ètò sí ẹ̀yìn márú ẹ̀tàn ó wá gbèrò ní pákìn mo wá tún bẹ̀rẹ̀ sí ní fojúsùn lọ mo pé kí ọ̀kadà kan gbé mi ó gbé mi mo ń wò wọ́n náà kan báyìí ǹjọ́ jẹ́ mọ̀ wípé ìṣojú mi náà ṣe stop rẹ̀ kan bẹ̀rẹ̀ sí ṣẹ́kọ̀pù rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹ́kọ̀pù rẹ̀ wọ́n ṣẹ́kọ̀pù ẹ̀ títí wọ́n tún wọ ibi íńjìnì rẹ̀ wọ́n tún ṣẹ́kọ̀pù rẹ̀ mo bá pé kọ́kọ́ àdá tèmi kó yí padà kí n má bọ̀ lè pákìn